Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. ẹ ṣe bá ṣe jọ fẹ́ máa du ọkọ̀ ètò lẹ́ni mo tún gbé tuntun dé ni ẹ bá ń gbọ́ mo tún gbé tuntun dé mo gbọ́rọ̀ míì dé bó tilẹ̀ pé aṣọ díẹ̀ níbẹ̀ ní ìjọ yẹn nígbà tí Lai Muhammed mr lèmi máa pè yín àbí ọ̀gbẹ́ni Lai Muhammed nígbà tí wọ́n sọ̀rọ̀ wípé kí wọ́n bá ní social media yẹ́sìkẹ́ a sì ti fún ìyàwó wọn náà ní èsì ìyàwó wọn tí ń jẹ́ Mojísọ́lá ẹlẹ́nu pẹlẹbẹ Mojísọ́lá Ali Macaulay àti fún wọn lésì tiwọn ṣùgbọ́n ọkọ wọn a need láti fún wọn lésì tiwọn ní ẹyọ kọ̀ọ̀kan ká má bàa dàpọ̀ ká yọsẹ̀ wọn ní ẹ̀kọ̀ọ̀kan là ń yọsẹ̀ lẹ́kù ìdí tá a tún fi wálé ní nìyẹn a dẹ̀ tún gbọ́ wípé wọ́n ní federal government fẹ́ yá 1.1 million ní Brazil ẹ dákun kí la ń yáwó fún gan gbogbo ẹ̀ náà la máa sọ̀rọ̀ lé lórílẹ̀ ní lórí owó táwọn òṣìṣẹ́ ń gbà àti àwọn èèyàn burúkú yìí owó tí wọ́n ń gbà a máa sọ̀rọ̀ lébẹ̀ ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ lórí àwọn ọlọ́pàá wa náà jọ bẹ́ẹ̀ mi tún ìjókòó rẹ jó jẹ́ ká jọ jókòó ní ìjókòó dáadáa àwọn sójà wa mo fẹ́ pe àkíyèsí yín sí nǹkan kan tẹ́ bá ń tírìtì àwọn youth bí ewúrẹ́ a kì í ṣe màálù tẹ́ lè máa nà a kì í ṣe ewúrẹ́ tẹ́ lè máa ṣe wá játijàti a kì í ṣe ẹran mo bá yín sọ̀rọ̀ ní ọjọ́ bíi méjì kan sẹ́yìn ní orí Tenny Blog 2 tí mo ti jáde ní ìjẹta mo sọ fún yín pé tí wọ́n bá rán yàn ní sẹ́rú èèyàn máa ń fi tọmọ jẹ ni ẹ lè máa ṣe àwọn ọmọ wa játijàti òbí ò lè dédé rán ọmọ kúrò nínú ilé kí ìyá rán ọmọ jáde lọ́nlé tàbí ẹni tó ń lọ bí iṣẹ́ ibi sí òjò ẹ̀ kó wọ nǹkan tó bá wù ú kẹ́kọ̀ọ́ dédé mú wọn kẹ́ máa kó ẹgbà bò wọ́n kẹ́ láì máa fẹ́ gé irun orí ọmọ ẹlòmíín wà tó jẹ́ pé dàda ló gbé wá láti ọ̀run wá kí wọ́n tó gé irun orí ọmọ míì wọ́n gbúdọ̀ ṣe ètùtù wọ́n gbúdọ̀ pẹran kán pa adìyẹ kí wọ́n ṣe prayer fún kó tó di pé wọ́n máa gé irun orí ọmọ míì ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá lẹ mú sísọ́ọ̀tì tẹ́ ń tìbọ orí ọmọ ọlọ́mọ tí ẹ mú kílíbà tó ti kó HIV sísọ́ọ̀sì tó ti kó HIV tẹ́ǹtì bọ ìgbárí àwọn ọmọ ọlọ́mọ tí ẹ fẹ́ fi irun wọn so oògùn owó ni torí kò yé wa tó kí ni reason n tó mú yín ṣé òfin tí wọ́n fún yín ẹ gbé òfin yẹn jáde at least tí ọlọ́pàá bá ṣàwá sínú ilé yàn tó bá wá check inú ilé a máa béèrè fún checking warrants a máa béèrè fún lẹ́tà tí a máa fi wo bóyá ìjọba ló rán yín níṣẹ́ bóyá ìdẹ̀lẹ̀ fẹ́ wá wọnú ilé wa ok a fẹ́ rí ibi tí wọ́n ti fún yín ní ẹ̀tọ́ àti òfin wípé kẹ́ máa gé irun wa kẹ́ẹ̀dẹ̀ máa nà wá ní títí tabayata bá ti wà ní àrùn tó bá wù wá in case tí a bá ti wọ pátá kí ló dé tí a ní fundamental of human rights tó yẹ pé fundamental of human rights orí burúkú yín tẹ́kọ̀ constitution 1999 tẹ́ẹ̀kọ̀ kalẹ̀ tí àwa ò nídìí ẹ̀ ẹ̀yin fúnra yín náà ń wọ nǹkan tó wù yín n tó wù yín lẹ́ ń wọ̀ ayé yín gba agbádá ni kẹ́ ẹ wọ bùbá kẹ́ ẹ gbé fìlà lé ayé ọ̀làjú la wà a lè wọ nǹkan tó wù wá tó bá wù mí mo lè wọ aṣọ tí kò lápá ìgbà tí Seun Kuti tó ń jáde ń jọ́ kínní àná tó kọ́ sí bọ́ksà lèmi lè pé tó dẹ̀ ra mú aṣọ tó fi ṣe táìn sí ọrùn tó dẹ̀ ra gbé fìlà lé lórí kò sẹ́ni kankan tó mú níbi tó wà because ó free láti wò ó ló ní ara rẹ̀
òun ló ní àti nílẹ̀ orílẹ̀-èdè mùsùlùmí. Àwọn mùsùlùmí ló jẹ́ pé tó bá dé bí Saudi Arabia gbó níbi tán máa wà, even ní Egypt àwọn tó wà ní Sharm el-Sheikh wọ́n lè wọ ẹni aṣọ, ṣùgbọ́n àwọn tó wà ní Saidi, Cairo, Alexandria wọ́n lè wọ aṣọ tó yẹ kó gbọ́dọ̀ bolẹ̀ torí àwọn ọkùnrin wọn, torí àgọ́ ara ọkùnrin mọ́ ni wọ́n ṣe ń fún wọn ní ẹ̀tọ́ yẹn láti máa bo ara wa, torí ara wa àṣírí ni. Tí n bá wá wọ nǹkan tó wù mí ní orílẹ̀-èdè Nàìjíríà, kò sí nǹkan tó kan bàbá ńlá kú anybody. Orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè mùsùlùmí àti kìrìsìtẹ́nì ló wà ń bẹ̀. A ní ẹ̀tọ́ láti wọ nǹkan tó wù wá. Kírétẹ̀ ń fìyà jẹ wá, kírétẹ̀ ń nà wá bí ewúrẹ́, kírétẹ̀ ń ṣe wá bí màálù, pèsè oúnjẹ fún wa náà. Wọn ò fún wa lóúnjẹ, wọn ò fún wa níṣẹ́, àtún nílé wọ nǹkan tó wù wá mọ́ nílùú bàbá wa tí wọ́n forílẹ̀-èdè wa sọ síbẹ̀, tí wọ́n forí yín sọlẹ̀ sí kẹ̀, ní lè ṣe nǹkan tó wù wá. Kí ló ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ fífẹ́ máa ṣe wá lélẹ̀? Àwo wá fẹ́ abẹ́tàkẹ́ kúkú divide Nàìjíríà tó bá ti jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣe wá bí ẹrú ni mo ṣe ń pe àkíyèsí ẹ̀yin ọmọ Yorùbá tèmi, ẹ̀yin ọmọ ìyá mi nínú Ìgbò, Yorùbá àtẹ̀yin Haúsá gidi. Èmi ò bá ní kẹjẹ kájọ jàjàngbara tó wà ńlẹ̀ kó ní kálukú wa kó pín torí wọ́n fẹ́ máa ṣe wá játijàti. Sí nílẹ̀ Haúsá tó jẹ́ mùsùlùmí, àwọn náà lè wọ nǹkan tó wù wọ́n. Ìgbò, kìrìsìtẹ́nì ló pọ̀ jù nínú wọn. Nínú àwa Yorùbá dẹ̀ ní kìrìsìtẹ́nì àti mùsùlùmí ló pọ̀ nínú orílẹ̀-èdè Yorùbá. Kò wá sí ẹ̀tọ́ yín láti máa fún wa ní òfin tipátipá. Ìgbà wo ni òfin tipátipá bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà? I don't know. Bóyá kí èmi àti yín jọ sọ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ òfin tipátipá pé ká máa nà wá tá bá ti wọ aṣọ. Kí ló ṣẹlẹ̀? Ṣé bí àwọn ọmọ olówó yín, at least ọmọ olóṣèlú sà ní Davido wọ nǹkan tó wù, ó dẹ̀ ń ṣe nǹkan tó wù. Àìmọye àwọn ọmọ wọn, àwọn ọmọ ọ̀tẹ́dọ́lá, ṣùgbọ́n torí pé àwọn ọmọ jẹ́ ọmọ olówó, bọ̀tẹ́ bá rí àwọn ọmọ mẹ̀kúnnù tí wọ́n kàn déédéé wọ nǹkan tó wù wọ́n, ẹ máa nà wọ́n lẹ́sìn pé ń gbé pátá sídìí. Kò kí ṣe pátá náà wọ̀ o. Kéèyàn wọ aṣọ bí mo ṣe wọ aṣọ eléyìí nìsín tó jẹ́ kò tẹ́lẹ̀ jẹ́ kò lápá yìí, títí tàlẹ́ jẹ́ tó kò lápá, kéèyàn kan wá mú ẹgbà kó wá máa kò bò mí wípé torí pé mo wọ aṣọ tó jẹ́ kò lápá. Kí ló dé tẹ̀ ní wa lára lórílẹ̀-èdè Nàìjíríà? Kírétíà ní ẹ̀tọ́ láti ṣe nǹkan tó wù wá. Kírétíà kì í free bó ṣe wù wá lórílẹ̀-èdè wa. Mo sọ fún ẹ̀yin ọlọ́pàá yẹn níjọ́ yẹn lọ́hùn, mo ní tí wọ́n bá rán ni níṣẹ́ ẹlú, ó yẹ kẹ́ ẹ fi tọmọ jẹ ni. Wọ́n rán ẹ níṣẹ́ pé kó lọ máa ṣe nǹkan tí ò dáa, ó dẹ̀ gbà bẹ́ẹ̀. Ẹ máa sọ wípé àwọn ọmọ mẹ̀kúnnù mu gbó, wọ́n ń fa cocaine, wọ́n ń fa oríṣiríṣi drug bí gẹ́ẹ̀ ni mo lè pè gẹ́ẹ̀ ni torí àbúrò mi ló jẹ́, torí ọgbọ́n tèmi ju titi ẹ̀ lọ. Ilé gẹ́ẹ̀ tí wọ́n ń pè ní Mojísọ́lá àlì yẹn àbúrò mi ló jẹ́ náà, ṣe bọ́mọ bí èmi àti ẹ̀ pàdí ni wà náà, torí ẹni tí làákàyè tiẹ̀ bá ti pé tèmi gbúdọ̀ ju tiẹ̀, torí tèmi ju tiẹ̀ lọ. Ìdí tí mo fi ń sọ nìyẹn pé àbúrò mi ló jẹ́, torí èmi ò gbúdọ̀ ronú bó ń ṣe ronú yẹn. Tó sọ níjọ́ kìíní àná pé àwọn ọmọ tó yẹ pé wọ́n bá wọn jí àpótí ìdìbò gbé, àwọn ọmọ tó bá wọn tán fọ́ọ̀tì fún tó fi wọnú aka ìbò rẹ̀ tó lóun wọ̀ ń gbà náà lọ́hùn tó fi wọlé, àwọn ọmọ yẹn ló wá ń pè lóní gbóléni, tó ń pè lóní drọ́ọ̀gì. Tó sì jẹ́ pé púpọ̀ nínú ẹ̀yin ọlọ́pàá yìí ẹlẹ́ẹ̀mú àwọn ọmọ tó ń fagbó, ẹlẹ́ẹ̀mú àwọn ọmọ tó ń mugbó. Ẹ̀yin gangan olórí mugbómugbó, ẹ̀yin gangan lẹ́ ń ta igbó fún wọn. Lẹ́yìn ọlọ́pàá yìí mímì inú àwọn sójà iná ń pagbó fún wọn. Èmi tí wọ́n fẹ́ béèrè kinní kan, wọ́n láwọn kan rìpẹ́ǹtì, wọ́n láwọn repentance ṣẹlẹ̀, àbí ẹ̀yin tẹ́ rìpẹ́ǹtì síbẹ̀ yìí lẹ́ ń kó wọn nígbó. Àwọn náà kó wá sí orílẹ̀-èdè wa. Àwọn ní báwo ni èèyàn tó jẹ́ pé ó rìpẹ́ǹtì tó ti pa oríṣiríṣi ọ̀pọ̀ ènìyàn, Boko Haram, tó ti kill so many people nínú bush wọn bẹ̀yẹn, nínú gbó Sambisa tí wọ́n ti kill, tán ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn àìmọye ẹ̀mí sójà tó jẹ́ ti yín tẹ́ jẹ́yàn gidi láàrin yín tí wọ́n ti gbà, àìmọye ọlọ́pàá, àìmọye mobile police tí wọ́n ti gbẹ̀mí wọn sínú igbó. Wọ́n wá láwọn kan repent, bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn family wọn fún wọn ní nǹkan kan. Ẹ̀yin ẹbí tí wọ́n padà ṣe rí nǹkan kan ṣe, wọn ṣe anything. Wọ́n wá láwọn yẹn repent, wọn náà fún wọn náà. Mo tiẹ̀ tún gbọ́ pé wọ́n fẹ́ send àwọn kan lọ sí òkè òkun láti lọ ka ìwò, láti lọ kọ́ ìmọ̀ kún ìmọ̀ ní òkè òkun. Bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn tí yín wọ́n ń pa yín bí ẹ ń pẹran. Wọ́n wá láwọn repent for what reason? Àwọn tí wọ́n kàwé tí wọ́n ka nǹkan kan, wọ́n á kàn déédéé gbébọn lé wọn lọ́wọ́, wọn ní fọ́ọ̀mù, wọn ní training kankan. Ẹ̀yin sì lọ sí training bí oṣù mẹ́fà. Ẹ mọ yèyà tẹ́ jẹ nínú jù, ẹ mọ yèyà tẹ́ jẹ nínú ilẹ̀, ẹ mọ iye oúnjẹ tán fún yín jẹ ńgbà náà. Wọ́n wá láwọn tí wọ́n ṣe nǹkan kan tó yẹ pé kàn kọ́ wọn bọ́n ṣe yìnbọn pààyàn lásán ni wọ́n train wọn fún láti kékeré. Wọ́n train wọn láti kékeré bí wọ́n ṣe yìnbọn pààyàn nìkan ni nǹkan tán train wọn fún. Wọ́n wá ń sọ fún wọn wípé àwọn yẹn náà kò bọ́n lé lọ́wọ́, wọ́n wá kó wọn wọ àárín yín, wọ́n lọ ṣe uniform fún wọn, wọ́n lọ kó button àti fìlà, wọ́n ti kó sí wọn lọ́rùn, wọ́n ti kó sí bẹ̀bẹ̀rẹ̀ dí wọn. Àwọn náà ti láwọn náà ti gba yìí, wọ́n ti wá ń ta. Wọ́n wá kó wọn sí àárín ìwọ tó jọmọ ìyá tèmi tó jẹ́ Yorùbá, tó jẹ́ Yorùbá àti Ìgbò tán kó yín sáàrin yín, ẹ̀dẹ̀ rí Haúsá Fúlàní láàrin yín, tẹ́ ẹ mọ̀ wípé èdè tán sọ kò jọ ti yín.
àìmọye Haúsá tó ń sọ èdè wa, àìmọye Haúsá tó ti gbọ́ èdè Yorùbá, àìmọye Haúsá tó ti gbọ́ èdè Ìgbò, ṣùgbọ́n àwọn tí wọ́n kó wá wọn kì í ṣe ọmọ origin Nàìjíríà, wọn kì í ṣe ọmọ ìlú Nàìjíríà. That is why tí mo fi sọ fún pé tẹ́ ẹ bá ti rí wọn láàrin yín, tẹ́ bá ti rí míì tó bá ti ń ṣe yín dátidàti, ẹ tètè mú kẹ́ ẹ wọ́ sí ẹ̀gbẹ́ kan. Àwọn eléyìí ni Boko Haram tí wọ́n kó sí àárín yín. Ọmọ ewúrẹ́ máa ṣe bí ewúrẹ́ ni, ẹni tán bá ti fi màálù bí dandan ni kó máa wọ ẹranko. Ẹranko ẹ̀jẹ̀ ẹranko ló wà lára wọn torí wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè yín. Àtọ̀rìn wá ni wọ́n náà fi ń ṣe yín játijàti. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ pé kí ní tẹ́ bá ti jẹ̀jà rí ọlọ́pàá inú yín á máa dùn pé ọlọ́pàá kọnu sí yín, àánú ẹ̀ ń ṣe mí. Àbí òkèdédé rí àjòjì kan, àbí ẹ̀rọ òyìnbó ẹ rí ẹnìkan láàrin yín tí kì í sọ ọmọ Nàìjíríà tó kèdédé láàrin yín, ẹ ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe, ẹ ti máa ṣe bí wèrè láàrin wọn, ẹ ti máa ṣe gbogbo àṣírí tó yẹ kẹ́ sọ, ẹ ti máa tú fún wọn. Náà fi ń wọ̀ wá láàrin torí pé ẹ ti fi àṣírí púpọ̀ nínú àṣírí yín ẹ ti fi hàn wọ́n. Mo wá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀yin ọba wa. Ẹ dákun ṣe fẹ́ sọ pé ẹ̀rí bí wọ́n ṣe ń na àwọn ọmọ wa kiri ìgboro, àbí ọmọ tí wọ́n ní tó náà gé irun orí hun sẹ́yìn ọba tó wà nílùú yẹn fẹ́ sọ fún mi pé ẹ̀rí. Ẹ̀yin ọba wa Ọọ̀ni Ifẹ̀, Ọlọ́ọ̀yọ́, Ọ̀fìn, Aláàfin ọ̀fọ̀ Ọ̀yọ́, bàbá wa ikú bàbá yèyé kẹ́ ẹ pẹ́ o kábíyèsí o, ṣé ẹ fẹ́ sọ fún wa pé ẹ̀rí gbogbo nǹkan tó ń lọ báyìí. Gbogbo ẹ̀yin ata ọjà Ọ̀fọ̀ Òṣogbo, bó tilẹ̀ jẹ́ wípé ọba Èkó ọba fìdí ẹ lóhun, ṣùgbọ́n ẹ̀yin òríjìnà tẹ̀sùkú lẹ́kọ̀ọ́, ṣùgbọ́n gbogbo yín rí o. Olúwo ẹ̀yin náà rí ẹ rí bọ́n ṣe ń ṣe fún àwọn ọmọ wa o. Ṣé òfin tó wà ńlẹ̀ nísìnyí pé kí wọ́n máa gẹrun mọ́ àwọn ọmọ wa lórí, kí wọ́n máa kọ́ọ̀tì àwọn ọmọ wa, kí wọ́n máa nà wọ́n ní ẹgbẹ́ lánàrin ní títì, kí wọ́n máa ṣe àwọn ọmọ wa játijàti? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ dákun torí Ọlọ́run? Ẹ̀yin bàbá wa ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀. A pàkíyèsí yín sí nígbà tí wọ́n gbé Àmọ̀tẹ́kùn sílẹ̀ níjọ́ kìíní àná. Ìgbà tán máa ṣe ní tí wọ́n máa ṣe jì, àṣẹ ní àṣejì tí wọ́n máa ṣe, wọ́n ní wípé kán lọ kó àwọn fọ́ọ̀mù páwọn ògbà, kán lọ máa gba fọ́ọ̀mù ní online through online. Láìsí wípé láìsí sí ọlọ́pàá, Àgbẹ̀kọ̀yà, àwọn OPC ni wọ́n wà nínú Àmọ̀tẹ́kùn. Báwo ló ṣe máa dé pé ká lọ sórí social media káyẹ̀sẹ̀ máa lọ gba kinní ní through online? Ẹ ti mọ̀ pọ́n ti fẹ́ kó àsáwọ̀ wọ ibẹ̀ nìyẹn. Ńgbà táwọn Àmọ̀tẹ́kùn dẹ̀ yarí pé àwọn ò gbà, ṣùgbọ́n tẹ́ bá wá fòfin lélẹ̀ tẹ́yìn náà wá lẹ gbà, Boko Haram ó tún wà nù yín o. Boko Haram ó wọnú yín torí Àmọ̀tẹ́kùn Yorùbá nìkan ló wà fún. Àmọ̀tẹ́kùn Yorùbá ló wà fún. Àmọ̀tẹ́kùn Yorùbá ló wà fún torí OPC ẹ̀yin Yorùbá ló wà fún. Báwo ni ṣe máa kó Haúsá sí àárín yín, àbí báwo ni ṣe máa kó Ìgbò sí àárín yín? Kò tí a lè wọ́ọ̀kì, kò lè gbára wọn. Ìdí tí mo fi ń pàkíyèsí ẹ̀yin bàbá mi àti ìyá mi, ẹ̀yin ológun wa, ẹ̀yin Gani Adams, Ìgbòho Òòṣà, gbogbo yín pátá kò possible ká gbà. A lè máa lajú sílẹ̀ kí ẹran máa kọ́, tó yẹ bá lajú lẹ̀ nísìn ẹran ó mọ wọlé yóò mọ kọ́ ẹmọrin lọ o, because wọ́n ti bẹ̀rẹ̀ ní báwo lè ṣe máa na àwọn ọmọ wa káàkiri. Àwọn ti sáìdì Yíbò náà Haúsá nínà wọ́n kiri, wọ́n bá ti dàrí Yíbò báyìí nísìn wọ́n máa nà wọ́n nínàkúnà ni, tí kò lè rí bẹ́ẹ̀ kí ló dé. Àwọn kan dìdì nìkan máa sọ̀rọ̀, wọ́n ní Yíbò ní ọ̀tá Yorùbá, Yíbò ní ọ̀tá ilẹ̀ Nàìjíríà. Yíbò kì í sí ọ̀tá wa. Bí n bá fẹ́ sọ Haúsá gangan ní ọ̀tá wa, bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mi ni mo fi sọ. Ẹ wá sọ nǹkan tí Yíbò sọ, ibi tẹ́ ti gbá Yíbò mú tó yẹ pé Yíbò ló lọ sùn bìkan níná. Àwọn ọmọ tiwa náà ń ṣe ìwà tí ò dáa náà, so gbogbo ọjọ́ wọnú ara wọn, ṣùgbọ́n Haúsá ló pọ̀ jù torí Fúlàní ó darapọ̀ mọ́ Haúsá. Àwọn Fúlàní yìí àwọn ní àsáwọ̀ tó wà lára àwọn Fúlàní tó wà lára àwọn Haúsá. Àwọn Haúsá sì dá, àwọn míì sì dá nínú wọn, ṣùgbọ́n àwọn Fúlàní tán ti wọ àárín wọn yìí, àwọn Fúlàní darandaran náà wọ àárín wọn, àwọn ni wọ́n jẹ́ kírú àwọn aburú máa ṣẹlẹ̀ ní àárín ilẹ̀ Haúsá. Àwọn gangan àti àdọ́ wọn láti máa fi sọ wípé àwọn Haúsá gangan ni ọ̀tá wa. Haúsá gò kí sọ̀tá wa, ṣùgbọ́n àwọn Fúlàní tó wà bẹ́ẹ̀ wọ́n ti darapọ̀ mọ́ àwọn Haúsá torí èdè wọn náà fẹ́ papọ̀ mọ́ra wọn. Haúsá ń daran, Fúlàní ń daran. Ṣé torí pé gbogbo ẹ̀yin ọba yìí ẹ ní màálù nínú àwọn Haúsá lọ́dọ̀ wọn, àwọn nọ́mbà yín sin màálù yín? Ìdí nìyẹn tí ẹ fi lè sọ̀rọ̀, ìdí nìyẹn tí ẹ fi lè gbọ́n sókè, tẹ́ ẹ fi lè sọ̀rọ̀ sókè wèrè, tẹ́ ẹ fi lè sọ̀rọ̀ sókè tẹ́ ẹ fi dákẹ́. Púpọ̀ nínú yín mo gbọ́ náà, wọ́n ní púpọ̀ nínú àwọn ọba yìí wọ́n ní màálù lọ́dọ̀ wọn tí wọ́n ń sìn wọ́n. Ẹ ti wá ṣetẹ́ débi pé ẹ wá tún ṣe àṣetẹ́ òwò tó yẹ kẹ́yìn ṣe, ẹ tún mú òwò olówó. Tẹ́ bá tún ẹ wá mú òwò olówó ṣe bẹ́ẹ̀ tírẹ́nì àwọn ọmọ tiyín tó jẹ́ àwọn Yorùbá tiyín, lẹ máa tírẹ́nì nínú ẹ̀ pé kán máa bá yín ṣe nǹkan yẹn, kì í ṣe pé ẹ máa wá kó Haúsá Fúlàní wá sí orílẹ̀-èdè bàbá wa tó jẹ́ pé wọ́n wá fẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́. Haúsá nìsí ti wá fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́, Fúlàní ti fẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́, wọ́n ti wá wà ní gbogbo South West káàkiri. Níyì níbi gbogbo mọ́, ní ọ̀rọ̀ níbi kankan mọ́, àwọn náà wá fẹ́ máa darí wa. Wọ́n máa sọ pé bìkan ilẹ̀ bàbá àwọn ni, kí Haúsá máa fọwọ́ lálẹ̀ fún mi nílẹ̀ bàbá tèmi.
nílẹ̀ Yorùbá tí wọ́n forí mi sọlẹ̀ sí kí Haúsá máa lalẹ̀ fún mi kó máa sọ fún mi pé tóun bá rí mi tóun bá yọ ọ̀bẹ òun máa pa mí òun máa pa mí gbé ni òun máa yọ ìbọn òun máa yọ mí gbé ni ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan kan sí ẹ̀yin bàbá yìí torí pé ẹ ti jẹ dòdò ẹnu yín ò tó dòdò ẹ ti jẹ ìjẹkújẹ ẹ lè sọ̀rọ̀ Ọlọ́run á bi gbogbo yín léèrè o ẹ wá wo bọ́n ṣe ń ṣe àwọn youth wa torí pé wọ́n ń wá oúnjẹ ẹlòmíì kàn máa dédé jáde nínú ilé àwọn pípù yìí dẹ̀ máa kó wọn kí ló ṣẹlẹ̀ gangan kírétẹ́ yìí federal government ń ṣèkà fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà kírétẹ́ ń wúwa burúkú ẹ̀ ń wúwa púpọ̀ sẹ́ni tó lè mú yín agbára wà lọ́wọ́ yín tẹ́lẹ̀ fi ṣe nǹkan tó wù yín ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù níbẹ̀rù Ọlọ́run ẹ̀ bẹ̀rù àti sùn ẹ̀ ronú àti sùn ẹ̀ ronú pé kò sí ẹnì kankan tó lè mú yín torí pé agbára wà lọ́wọ́ yín ṣe fẹ́ gbọ́ mi tẹ bá ráwọn fídíò kan tí mo send sí mi lénìí tẹ bá rí bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ yìí ní títì ó bad bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ yìí ti le jù wọ́n á kó ẹgbà fún ìmí ni àjà tí wọ́n bá rí obìnrin tó ń kọjá lọ wọ́n á yọ ẹgbà sí wọ́n á nà án só yẹ kó rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè bàbá rẹ ìwọ Yorùbá lórílẹ̀‐èdè bàbá rẹ só yẹ kán máa ṣe bẹ́ẹ̀ fún ẹ só yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún ẹ lórílẹ̀‐èdè bàbá rẹ ìwọ dẹ̀ dákẹ́ ìwọ yẹn ló tún wọ́n ń support wọn lẹ́jọ́ ń ṣe APC PDP APC ẹ ronú ẹ mọ̀ pé ẹlẹ́tàn ìjọba ẹ̀tàn níjọba tẹ́ gbọ́wọ́lé ìjọba arọ́ ìjọba ẹlẹ́tàn ìjọba dàǹdùkú sórí mo dẹ̀ kúkú ń pariwo ní gbogbo ìgbà mo ní ogun bọ̀ 2021 2022 ogun tó ń bọ̀ kó tó di pé ó máa wọlé sódì ìgbà kan bá tó ń wọ ilé kó ìgbà kan tó bá tó ń mú àwọn ọmọ yẹ àwọn bàbá ẹ kan tó ń jù wọn síta kó tó mọ̀ wípé ìjọba tó wà lóde wọn ò fẹ́ràn yín àwọn Haúsá fẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́ Haúsá ò fẹ́ gbé ìjọba sílẹ̀ lídà tiwa tẹ́ńpẹ́ lídà yín ìyẹn Jagaban tẹ́ ẹ fẹ́ fi sílẹ̀ tó lóun fẹ́ gba ìjọba kò tọ́ lórí ipò Jagaban ẹnu mi gbà fún ọ ọ̀rọ̀ mi tọ́ lára mo gbọ́ pé mo máa ń sọ fún ẹ máa ní ò lè address nation olóòfẹ́ jẹ́ kínní mo rí pé olóòkọ speech àbí kílẹ̀ ń pèlè lèbó ẹlẹ́ pé tó bá correct bẹ́ẹ̀ mú yìí tó bá correct ọlọ́rin kọ speech jẹ́jà àní ìfẹ́ ọ̀ jáde báyìí ni ọ̀ jáde síwájú wa báyìí ọ̀ wàá sọ̀rọ̀ speech wèrè tó nǹkan fẹ́ mi kò lè dẹ èmi bàbá Jagaban speech dẹ́ nǹkan kò jẹ mí ẹ jáde ni as a president ìbìlẹ̀ kò tiẹ̀ lè dépò yẹn ó jẹ lórí ipò yẹn torí wọ́n ló tà wá fáwúsá ó tà wá fáwúsá ó tà wá fún Fúlàní ó tà wá fún Ìgbò owó ló tà wá nítorí ìjẹkújẹ tó jẹ bàbá Jagaban àgbàlagbà ni ó ti ń lọ bí àgbáńrè ó ti lé ní 70 years kí ló kù tó tún fẹ́ nílé ayé torí pé ọmọ ẹ fẹ́ di president àbí governor sí lọ́mọ ẹ fẹ́ jẹ wọn lọ́mọ ẹ ló fẹ́ jẹ next governor ní Èkó kò lè wẹ́ẹ̀kì ọmọ ẹ kò lè jẹ́ ó jẹ lẹ́ni tó yẹ kí wọ́n máa wà lórí ipò ó ti lé ní 70 bàbá kí ló kù tó tún fẹ́ ṣé àwọn ọmọdé ọmọ ẹ ó ti gbàgbé pé ogún ọmọ kò tọ́lọ́ ń lù pálọ̀ kan so gbogbo tó gbójúlé yẹn kò tó nǹkan kò ju nǹkan tó lè sọ̀nà sí lọ́jọ́ kan tó máa bàjẹ́ lọ ó ti wá rò pé kò sẹ́ni kankan tó lè gbàgbára lọ́wọ́ ẹ̀ àbí bàbá speech wèrè tó kọ fẹ́ mi kò tẹ́ èmi lọ́rùn mo ní kó jáde báyìí kó sọ̀rọ̀ bíi president ni torí aṣíwájú Èkó ló jẹ́ gbogbo dìdìrín tẹ́ lẹ́ǹṣe kámẹ́rà stop láago 8 alẹ́ olè níyín a ti fi ìdájọ́ yín sí ọwọ́ Ọlọ́run àrọ́mọdé ọmọ yín ó jẹ́ ṣùgbọ́n yìí kankan tó jáde láyé gbogbo yín pátá ẹ̀rà rẹ̀ gbogbo yín tẹ̀ mọ̀ nípa nítorí ní Lekki Toll Gate ẹ̀rà rẹ̀ tẹ́ fi kú ni. jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí Lai Mohammed tí n bá ti sọ fídíò tí mo fẹ́ ṣò yìí tán kẹ́ ẹ wo bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ wa játijàti kẹ́ ẹ wo bí wọ́n ṣe ń na àwọn sísí wa wọ́n na sísí wa wọ́n na àwọn ọmọ wa kí ló ṣẹlẹ̀ gangan. Mo ń bọ̀ wá. Ṣé ó yẹ kí wọ́n máa ṣerú àwọn ọmọ wa báyìí? Ẹ̀yin òbí, ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá. Ṣé bó ṣe yẹ kí wọ́n máa na àwọn ọmọ yín nínàkúnà lélẹ̀? Ṣé rí pé nàkúnà ni wọ́n na àwọn ọmọ yín ní ìgboro? Ẹ̀yin dẹ̀ dákẹ́ ẹ wo bí wọ́n ṣe ń já àwọn ọmọ yín lọ́rẹ́ sit down wọ́n dẹ̀ nà wọ́n
torí pé bá ti kóyàn wọ́n dẹ̀ na àwọn ọmọ yín ẹ̀yin dẹ̀ gbẹ́nu tì àwọn yẹn lẹ̀ tí wọ́n ń pèsè àwọn bàbá yẹn lẹ̀ ń pèsè tí wọ́n fún wọn ní ọ̀dà tí wọ́n bá fún wọn ní ọ̀dà wọn lè máa ṣe nǹkan tán ṣe àti wọ́n ọlọ́pàá òpònú tí wọ́n fún ẹ ní ọ̀dà pé kó máa lọ na ọmọ nínàkúnà tí wọ́n náà wá rò pé torí pé wọ́n ti káṣọ àkísàwò ẹ lọ́rùn. Màmá ní sùúrù tiẹ̀ bí ìjọba Nàìjíríà bá lè ṣerú eléyìí ó mọ̀ dà ní sùúrù ìyá ẹ má bínú o. tíjọba Nàìjíríà bá lè ṣerú ẹ yóò ti lọ dáa jù láyé ṣùgbọ́n torí change díẹ̀ tán bá fún yín àwọn náà lè fi ń dìbò fún wọn ẹ máa nítorí pé bí ń pa yín torí pé kò sóúnjẹ nílé fún yín wọ́n wá máa fún yín láwọn change kéékèèké àwọn change títìntín àwọn owó tí ò lè là yín ni wọ́n ń fún yín kẹ́ ẹ lè fi dìbò fún wọn nígbà tẹ́ bá wá dìbò fún wọn tán ìyà tí wọ́n fẹ́ máa forí yín jẹ ni apariwo títí nígbà náà pé kẹ́ má dìbò fún ìjọba Buhari kẹ́ má dìbò fún ìjọba rẹ̀ ìjọba ilẹ̀ tán ní APC PDP APC ìjọba olè ni wọ́n ìjọba jẹgúdújẹrá ni wọ́n ìkà ni wọ́n kẹ́ má dìbò fún wọn ẹ gbọ́ a ní kẹ́ má kíbò fún wọn kíbò sí yín títí olórin fi kọrin eléwì kéwì gbogbo alápariwo títí pé kẹ́ má dìbò fún wọn ṣùgbọ́n torí change tí wọ́n fún yín fún àwọn ọmọ yín ẹ wo bí tí wọ́n sọ àwọn ọmọ yín dé àwọn ọmọ yín náà wọ́n á nà káàkiri lẹ́sẹ̀ títì nísìn o àwọn ọmọ yín náà nà nínàkúnà torí kíni ṣé ẹ ti wá rówó tẹ́ gbà pé kò lè là yín ṣé ẹ rí pé change tí wọ́n fún yín kò lè túrùn kankan lára yín ń bọ́ o kẹ́ wo bọ́n ṣe ń ṣe àwọn ọmọ yín wo bọ́n ṣe ń ṣe àwọn ọmọ ẹ. jọ sọ fún mi ṣé àwọn ọmọ kan náà ṣe játidàtì yìí ṣé àwọn ọmọ kan náà ṣe ládàradà yẹn ṣé bó ṣe yẹ kó rí nìyẹn lórílẹ̀‐èdè wa bó ṣe nǹkan tó yẹ kájọ máa fara gbà ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ fún wa fún èmi àti ẹ ní ilé bàbá rẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ fún ẹ ìyẹn lọ bẹ́ẹ̀ jẹ́ kí n wá mú ti Lai Muhammed Mr. Lai Muhammed sálàáfíà ló wà ṣé dáadáa lọ jí ní ibi tó wà tó bá ń wò mí ní ọwọ́lọ́wọ́ mo ní àwọn ọ̀rọ̀ àti àwọn ìbéèrè sà Mr. Speaker lèmi ó mọ̀ pè yín torí ẹ̀yin tẹ́ bá ti sọ̀rọ̀ báyìí Mr. Speaker nìyín Mr. Speaker jẹ́ ń gbé ọ̀rọ̀ tèmi kúrò ńlẹ̀ Mr. Speaker ọ̀rọ̀ dé ọ̀rọ̀ ṣẹlẹ̀ láti wá bá yín jíròrò lórí ohun tó ń lọ ní ìgboro ẹni kí wọ́n restrict social media kí wọ́n ban social media Mr. Speaker Lai Muhammed ẹ wicked gan o tí ò bá jẹ́ pé ẹ̀yin wicked ẹ jẹ́ ọ̀dájú abiyamọ ẹ̀yin tí ọ̀dájú ènìyàn lẹ fi lè ní kí wọ́n ṣerú ẹ̀ sẹ́yìn ò mọ nǹkan tó ń lọ ní orí social media púpọ̀ nínú àwọn ènìyàn lẹ́ni ọjà wọn orí social media ni tí kò bá sí social media yìí púpọ̀ nínú àwọn èèyàn ni ò bá ti kú ọ̀pọ̀ ni ò bá ti ya wèrè sí ẹsẹ̀ títì wèrè ni ò bá pàjù láyé ṣùgbọ́n ìkà nìyín pẹ̀lú gbogbo bí ẹ ṣe ń ṣe fún àwọn ènìyàn àìmọye ń tẹ́ máa gbaṣẹ́ ní ọwọ́ wọn at the same time at least wọ́n wò wípé Facebook àwọn orí nǹkan tó ń lọ ńbẹ̀ wọ́n ń rí àwọn ènìyàn púpọ̀ nínú àwọn orí Facebook ni àwọn míì ti ń rí ọkọ tí wọ́n ń fẹ́ púpọ̀ àwọn tí wọ́n lè bá ọmọ wọn sọ̀rọ̀ through line bóyá lómi tó wà ní òkè òkun pẹ̀lú iye owó kékeré tó ń gbà káàdì mélòó ló máa rà lójúmọ́ jẹ́ kí n sáré sọ fún ẹ Mr. Lai Muhammed Lai Mr. Irọ́ Muhammed Lai Mr. Irọ́ Muhammed Mr. Sir I'm sorry sir o nígbà tí ní 2018 nígbà tí ọkọ mi kú mo wà ní ibi iṣẹ́ mi ò lè lọ sílé láti lọ ra card for example ni mo ń give fún yín sir mi ò lè lọ sí ilé láti lọ ra card torí pé mo wà ní ibi iṣẹ́ ṣùgbọ́n network wà ní ibi iṣẹ́ mi tó ń ṣe wireless tó jẹ́ free network tí mo lè lò Facebook wà WhatsApp wà mo ní láti máa ra káàdì kó tó di pé mo rí àwọn tí mò ń bá sọ̀rọ̀ wọn sí lórí social media arúgbó ni mò ń bá sọ̀rọ̀ mo ní láti lọ ra káàdì yẹn mo wá ń lo káàdì 25 pound ní every day mo dẹ̀ lò fún 31 days bàbá mi bá mi sírú ẹ̀ bá mi sí iye tó jẹ́ nínú àkáǹtì mi lóṣù iye tí ó wọnú owó mi lóṣù tí mo fi ń ra káàdì yẹn ìgbà mi ò máa tún tán màá tún sáré tún lọ rà sáré lọ rà mí wípé kí n tún sáré fi lọ bá wọn sọ̀rọ̀ ìgbà mi mò ń lọ 50 pound
mo ń lo 50 pound lójúmọ́ nígbà míì fún káàdì lásán tí ò tí mọ̀ wípé bóyá mo máa bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n social media wà fún free network. Àwọn tó ń lo network data a lè lò fún oṣù kan. A máa sọ pé jẹ́ ká fi sáré bá àwọn ẹbí wa sọ̀rọ̀. Àìmọye ẹlòmíì tó jẹ́ pé bẹ́ẹ̀ ló ti ń bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀ lójoojúmọ́. Wọ́n á ríra wọn nínú fídíò, wọ́n á ríra wọn lórí WhatsApp, lórí camera, everything, lórí Twitter, lórí Instagram, lórí kituni Telegram láti lè bára wọn sọ̀rọ̀. A lè bá ọmọ wa sọ̀rọ̀ tí kì bá ṣe through social media because a máa ríra wa ní orí fídíò. Àwọn olólùfẹ́ méjì tó jẹ́ pé tọkọ tìyàwó tí ọkọ ti lọ ṣiṣẹ́ lọ sí òkè òkun. Bàbá Irọ́ Muhammed toró òpònú ni yín, òpònú ni yín, ẹ lò bẹ́ẹ̀, ẹ jẹ́ sí parí, ẹ lò bẹ́ẹ̀. Bàbá sà, Mr. Lai Muhammed, Lai, Irọ́ Muhammed. Bàbá, ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ méjì wọ́n yára wọn o. Ìkíní wà ní òkè òkun, bóyá ẹnìkejì wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ní àti bí wípé mo fẹ́ wo àwọn ọmọ tí mo kó sílẹ̀ fún ẹ. Bá mi tan kámẹ́rà rẹ lórí social media. Bá mi tan kámẹ́rà rẹ yìí jẹ́ kí n wo bójú àwọn ọmọ mi ṣe rí. Láti bẹ̀ lọ màá rọ́kọ mi, màá rí ìyàwó mi. Olólùfẹ́ méjì tó yẹ pé wọ́n ń kọnu síra wọn àtòrí social media yìí ni. Àwọn tó ń ṣe business láti Nàìjíríà lọ sí òkè òkun like me mo ń taṣọ nísìn. Àìmọye oríṣiríṣi country ló ń bá mi sọ̀rọ̀ láti bí ẹ bá mi ra fìlà, èmi ń ta fìlà. Àwọn tèmi ń ta fìlà fún kì í ṣe àwọn country tèmi wà nínú ẹ̀. Àwọn tó rà àwọn tó wà ń Turkey ra Turkey, Bangladesh, àwọn UK, America, Germany, London, lóríṣiríṣi country pápátá ni wọ́n ti ń ra fìlà lọ́wọ́ ti tèmi. Wọ́n dẹ̀ ń ra àwọn aṣọ mi. Àwọn tó tún ti order aṣọ tó wà ní online yẹn lẹ́ni. Wọ́n níye tí kò dẹ̀ kí ṣe orílẹ̀-èdè Nàìjíríà ta sọ. Wọ́n dẹ̀ kí ṣe orílẹ̀-èdè tí wọ́n ń bì báyìí níbi tí èmi wà ń bí tó jẹ́ pé ní gbogbo àgbáyé ni wọ́n ti rí nǹkan táǹtà sí ẹ̀fẹ́ kébi pa wá kú ni. Bàbá, nígbà tẹ́ wá ní power, ní power o, agbára tó wà lọ́wọ́ yín yẹn tẹ́ fẹ́ fi ban social media yẹn, kírètì ẹ̀ mú agbára yẹn kẹ́ fi bá wa ṣe náà sórílẹ̀-èdè Nàìjíríà. Mo tún wá gbọ́ pé ẹ ń fi wá wé China. Bàbá ẹ̀ lọ́pọlọ ṣá. Ẹ ń fi Nàìjíríà wé Chinese. Bàbá ẹ ń fi Nàìjíríà wé Chinese. Ojú gbà mí tì fún yín. Ṣé kí n sọ fún ẹ? Jẹ́ n jókòó dáadáa. So máa dúdú àwọn nǹkan tí Chinese tó ń develop. Máa dúdú nǹkan tí Chinese ń ṣe. Orí nísìn tẹ́ àwọn Chinese tán bá ṣe fóònù jáde nísìn, a máa rí Chinese phone, a máa rí Chinese phone. Kódà àwọn iPhone 10 tà yẹn Chinese ń ṣe. Oríṣiríṣi fóònù ni Chinese ń ṣe o. Kò sí oúnjẹ tí wọ́n gbé jáde lẹ́nìí, Chinese náà máa fi ọpọlọ wọn ṣe titi wọn. Kódà kí wọ́n ṣe rọ́bà, Chinese máa ṣe titi ẹ̀. Ṣinkó, là ń pè ní ṣinkó, wọ́n ṣe ti wọn. Irun tá a gbé lérí bá a ṣe ń ṣe tiwa, bẹ́ẹ̀ ni Chinese náà tún máa lo ọpọlọ tiẹ̀. Kódà kó tún jẹ́ Americana, kó jẹ́ ti Turkey, Dubailisation, àwọn Turkey, àwọn China, wọ́n á tún ṣe ti wọn jáde. Kí ló dé tí ọpọlọ ti yín ò lè rò yẹn bàbá? Òun á fi wá wé China. China tó jẹ́ pé wọ́n ní iná ní ìlú wọn. Iná ìlú wọn ò mà ṣẹ́jú rí. Iná China ò ṣẹ́jú rí o bàbá. Ṣé iná China ń ṣẹ́jú? Omi wọn wà òkè. Everything nílùú wọn ló wà òkè. Wọn bá social media wọn o. Tán bá báyìí ni àwọn náà tún ní Twitter o, wọ́n ní Facebook, wọ́n ní Instagram, a sì ń rá àwọn ọmọ wọn o. Lórí TikTok káàkiri. Ṣùgbọ́n àwọn òjèjà gúdú jẹrá bíi ti yín ò lè. Wọ́n èso onímọ̀ tara ẹni nìkan bíi ti yín èyí ìjọba Nàìjíríà tó jẹ́ pé olè lẹ̀ máa ń jà kiri. Ẹ̀yin ò kí ronú bí ọmọ ìlú yín ṣe máa ní àlùyọ. Ẹ kí ronú bí orílẹ̀-èdè yín ṣe máa gbérí àfi kó máa wálẹ̀. Ìwọ èèyàn lásán ìkà ọ̀dájú abiyamọ yìí. Ó ní kí wọ́n bá social media. Ó ní agbára yẹn lọ́wọ́. Ó yẹ lè fi bá wa ṣe iná. Ó lè fi agbára yẹn fi bá federal government sọ̀rọ̀ kí wọ́n fún wa ní iná lórílẹ̀-èdè Nàìjíríà. Kí iná tiẹ̀ wà. Kí wọ́n bá wa ṣe gbogbo títì wa. But tó ní agbára láti sọ pé kán bá social media. Bàbá tí wọ́n bá lọ try láti bá social media torí òkú ó pọ̀. Èmi kàn sọ fún ẹni òkú máa pọ̀. Àwọn tó máa kú máa pọ̀ gan. Torí àìmọye àwọn tó wà ní hospital tí wọ́n ti ní depress. Àìmọye tó ti ní ọdí orí níbi skánsán tí wọ́n rí nǹkan. Tẹ́lómi bá ń bá yín sọ̀rọ̀ tẹ́ bá ní àwọn ọ̀rẹ́ mi tí wọ́n wà ní òkè òkun Amẹ́ríkà nǹkan tí wọ́n bá ń bá yín sọ̀rọ̀ ẹ máa mọ̀ pé nǹkan kan ti ń wọnú ọpọlọ àwọn pípù yìí. Torí ìṣe tó ṣe máa sọ̀rọ̀ ńgbà tó bá dé stage kan ó máa mí lókèlókè ni. Torí pé púpọ̀ nú àwọn èèyàn ti wà depressed. Ìrònú ti jẹ́ kí ẹlòmíì ní depressed. Ó ti jẹ́ kí ẹlòmíì fẹ́ ní ọdí orú. Ṣùgbọ́n torí wípé social media ó sì ń jẹ́ kí àwọn èèyàn tó rí àwọn èèyàn bá sọ̀rọ̀. Láti bẹ̀rẹ̀ wọ́n ń make ọ̀rẹ́, wọ́n wo show káàkiri. Wọ́n wo àwọn ẹ̀fẹ̀, wọ́n wo gbogbo ẹ̀ káàkiri ẹ̀mọye tó máa ṣẹ̀fẹ̀. Ọ̀rọ̀ àwọn míì máa sọ̀sọ́kúsọ, àwọn míì máa sọ̀rọ̀ tó máa nílàkàyè wá. Láti bẹ̀rẹ̀ wọ́n encourage púpọ̀ nínú àwọn èèyàn. Láti orí social media yìí,
inú àwọn èèyàn dùn láti bẹ̀ lọ ẹ̀yin wá ní pé kí wọ́n bá nẹ̀ ẹ̀ rí pé ìkànnì yín sà ṣé nǹkan tí Kùránì yín kọ yín nìyẹn Kùránì tẹ́lẹ̀ nǹkan tó dẹ̀ mú ló máa ń sọ fún mi pé púpọ̀ nínú ẹ̀yin mùsùlùmí èṣù ló pọ̀ jù nínú yín ẹ kàn ń gbé Kùránì sọ́wọ́ ní ẹ mọ̀ túmọ̀ tó wà nínú ẹ̀ ẹ máa lẹ́ǹka Kùránì ẹ mọ̀ túmọ̀ tó wà nínú Kùránì tẹ́ bá mọ̀ ìtumọ̀ nǹkan tó wà nínú Kùránì ó ṣeé ṣe kẹ́ mọ̀ wà bí ọ̀dájú ènìyàn ó ṣeé ṣe kẹ́ mọ̀ wà bí ìkà ènìyàn ẹ̀ ń ka Kùránì ibo ni Muhammad ibo ni ẹni tẹ́yìn pè ní Muhammad yín tẹ́ mọ̀ ṣe sallallahu alaihi wasallam fún àbí ọ̀lẹ́sẹ̀ ń pè lédè mùsùlùmí yín tẹ́sí pé ẹni tó dá Mẹ́kà sílẹ̀ tó bá jí ọ̀dájú ènìyàn Mẹ́kà tí gbogbo yín lọ tó lálàájì náà ń pè ẹ́ Mẹ́kà tí gbogbo yín lọ lẹ́ni tẹ́sí lọ forí balẹ̀ táwọn bá jí ọ̀dájú ṣé wọ́n lè dá Mẹ́kà yẹn sílẹ̀ ní wọ́n lè dá Mẹ́kà tẹ́yìn lọ ní Saudi Arabia sílẹ̀ ní Medina ṣé ẹ lè máa lọ sí orí òkè kẹ́lẹ́ sọ pé ẹ fẹ́ lọ́ọ́ gun Àràfá ṣùgbọ́n torí pé àwọn ò kì í ṣe ọ̀dájú tí Saudi Arabia ò bá dáa tí wọ́n àwọn òtòrò tí wọ́n tún ìlú wọn ṣe tí wọ́n tún di Mẹ́kà yẹn ṣe ní gbogbo ìgbà àwọn tí wọ́n kọ́ síbẹ̀ pé kán máa bá yín tún ṣe sẹ́yìn lè máa sọ pé ẹ fẹ́ lọ síbẹ̀ ṣùgbọ́n orílẹ̀-èdè tí kò sí nǹkan kan ẹ wá sọ nǹkan kan tẹ́ ẹ ní lórílẹ̀-èdè Nàìjíríà yẹn fún mi nǹkan kan ìwúlò yín látìgbà tẹ́ ẹ ti wà lórí ipò yẹn ìwọ tó pe rẹ̀ ní irọ́ Muhammed yìí kí ni nǹkan kan tó kan lẹ̀ gbèsè látìgbà tó ti wà lórí ipò tó wà yìí lórí póòsì tó lò wà yìí kí ni nǹkan kan tó rí ṣe mo fẹ́ mọ̀ kí ni àǹkúrí ẹ̀ gangan kí ni àǹfààní ẹ̀yin APC láti bí ọdún bíi mẹ́jọ tẹ́lẹ̀ ti wà lórí ipò yìí kí ni nǹkan kan tẹ́ wà ń bẹ̀ ẹ lu ọdún mẹ́rin àkọ́kọ́ pẹ̀lú Buhari original Buhari second tẹ́ gbé síbẹ̀ yìí kí ni àǹkúrí yín gangan bẹ̀ gangan mo fẹ́ mọ̀ kí ni nǹkan tẹ́lẹ̀ sọ pé ẹ ṣe sórílẹ̀-èdè Nàìjíríà àtúnwá gbọ́ pé ẹ fẹ́ lọ yáwó ẹ fẹ́ lọ yá owó olè níyín owó kí lẹ fẹ́ lọ yá adúdú owó tẹ́ ti yá ẹ dákun kí lẹ fi ṣe gbogbo àwọn owó wa tẹ́ yá kí lẹ fi ṣe bẹ́ẹ̀ ń gba sálárì kàkà tẹ́ fi lọ yá owó yẹn kí lè tẹ̀ máa rìdíìsì àwọn owó òṣìṣẹ́ wọn má nǹkan tó tiẹ̀ sọ nínú lórí kinní yẹn mo tiẹ̀ gbádùn ọ̀rọ̀ tí má nìyẹn sọ ọ̀rọ̀ yẹn make sense gan mo gbádùn rẹ̀ jẹ́ kájọ gbádùn ọ̀rọ̀ tí má nìyẹn sọ torí èmi ò mọ tẹ́ yáwó fún nígbà tẹ́ ẹ lè gé owó wọn kù àwọn owó tẹ́ ẹ lè gé dànù ẹ lè gé náà. National Assembly tó jẹ́ pé kò dé bójú mọ́ oye tó ló ń gbà ẹ́ ti pọ̀jù. bẹ́ẹ̀ni yín náà kò ní iṣẹ́ ìfaramọ́ tọ́jú owó ṣàkóso. kàn gé ìdábí. àwọn tó wá jẹ́ gómìnà ńkọ́ àwọn ààrẹ àwọn tó jẹ́ ìkàn nílùú táwọn náà ti dìbò lábẹ́ látúndà lákejì ààrẹ àti àwọn yòókù ṣẹlẹ̀ ògbó ẹ̀kọ́ kí wọ́n sọ náà lákòókò yìí. èmi mo tí àwọn gómìnà mi gbà ní ìpínlẹ̀ Ògùn 500,000 ní owó oṣù gómìnà. bẹ́ẹ̀ni and mo gbọ́ pé àwọn ìpínlẹ̀ kan tí gómìnà bá ti ṣetán wọ́n á bẹ̀rẹ̀ sí san owó gọbọi fún wọn. ní ìpínlẹ̀ Ògùn owó tí à ń gbà nígbà tí a wà ní ìjọba náà là ń gbà 500,000 yẹn náà ni. lẹ́yìn tó bá fẹ̀yìntì náà ńkọ́. ọ̀nà mo ń sọ yìí ọ̀nà ń lọ. wọ́n ní àwọn míì wọ́n máa kọ́lé fún gómìnà tó lọ wọ́n máa ra mọ́tò ìjọ tèmi ti kúrò bẹ́ẹ̀ wọ́n ra mọ́tò fún mi o bóyá ti torí pé èèyàn tí ó take over from me ẹgbà nìyẹn mú dání ọ̀rẹ́ ló mú dání bóyá yẹn ni mi ò sọ. èyí tó wá wà bẹ́ẹ̀ ní ìsinyìí nǹkan. mi ò bí kó má dẹ̀ pé bóyá torí pé adẹ̀ ní kán dìbò fún láṣẹ ló ń bí so mi ìyá bí pàtíkì pé mi ní mọ́tò tí mò ń gùn kò sí wàhálà ṣùgbọ́n pé gbogbo owó tí à ń gbọ́ tó ń san wọn kọ́lé fún ọ l'Ábùjá wọn kọ kí ni túmọ̀ ẹ̀ kò ní túmọ̀. ara àkọ́kọ́ ṣe kọ́kọ́ tọ́ka sí fún ìjọba láti mójútó. àti executive àti legislature because ta bá ń sọ fún ìlú pé kò sówó ta lọ ń yáwó tí àwọn èèyàn lè rí bá a ṣe ń ná owó ìdínàkúnà kó bọ́ sí i gbogbo bí tá a ti lọ ń ya owó wọ́n máa ń sọ ń bẹ̀ tán bá dé pé ok ẹlẹ́yìn ń bọ̀ àyáwó ẹ lọ sí House of Commons aṣọ ẹ̀ lè fẹ́ wá yáwó àwọn tẹ́ ẹ lọ bá pé kán approve owó yín bọ́ọ̀sì náà ń wọ̀ lọ bí iṣẹ́. wọ́n wọ bọ́ọ̀sì tiwọn. wọ́n wọ bọ́ọ̀sì wọ́n wọ train lọ bí iṣẹ́ àwọn tó wà bẹ́ẹ̀ ìjọ kan la rí Prime Minister Britain tó ń gun kẹ̀kẹ́. ìlú ọba tá à ń sọ yìí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ yá owó ìgbà tẹ́ bá máa débẹ̀ convoy mọ́tò ìletò ní London wọ́n lè tóbi oríṣiríṣi jíìpù kíní kankankan ẹ̀ wá débẹ̀ ẹ̀ẹ́nì ẹ̀fẹ̀ yàwó. so gbogbo àwọn nǹkan kéékèèké wọ̀nyí wọ́n lè jọ kékeré lójú ṣùgbọ́n àwọn ìmọ̀ akó wà symbolic pété ọba tiẹ̀ à ń kà ń sa ní ẹlẹ́ọ̀bẹ̀rẹ̀ tó kú so ìyẹn ẹni èjì ohun tí a bá lè produce a gbọ́dọ̀ consume
níta àbá lè pèsè fúnra wa. ní tó bá produce àgbẹ̀rẹ̀ consume tá a bá lè kọ́kọ́ mú yẹn ṣe àìṣà ṣe torí ẹ wò gbogbo alágéètì o ẹwà ga tó wà níbí gbogbo lẹ́dà tó wà ńbẹ̀ hide and skin ibi náà ti kó lọ gbogbo igi tí wọ́n lò yìí ibi náà ti kó lọ so wọ́n á kó raw material ń bí wọ́n á kó lọ sọ́n àwa tó fi hot currency àtó fi import ẹ̀ kò lè work so gbogbo alátijọ́ ọjọ́ pé ok àga tí wọ́n bá lè kàn bí ká má kulẹ̀ ló mọ́ ní Nàìjíríà. ibi tá a ti máa bẹ̀rẹ̀ tí ìjọba bá lè kọ́kọ́ bẹ̀rẹ̀ ó kí ni ti ṣẹlẹ̀ nígbà kan rí ṣe pé ìgbà kan tó yẹ pé mọ́tò tán bá sopọ̀ ń bí ìjọba ò nílò so nígbà yẹn tẹ bá rí gbogbo àwọn ìjọba pijó ni torí pé ibi náà pijó àbí bóso àti torí pé ibi náà ti ń tò ibi tá à ń láti ti bẹ̀rẹ̀ nìyẹn tá a bá lè kọ́kọ́ make sure pé nǹkan tí a produce a consume within limits ká tó wá make sure pé iṣẹ́ tí a bá lè rí èèyàn tó lè ṣe ń bínú kan ní ká gbé fún bẹ́ẹ̀ ni ká má gbèsè tà mọ́ fáwọn. kò ṣeé ṣe. ṣe aláwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n jiná dáadáa ní orílẹ̀-èdè. ibi tí wọ́n bá mọ̀ dé the government deserves the people the work it gets tán bá ṣe léèní tán bá ṣe dáadáa wọ́n á ṣe lọ́la dáa bí China ṣe develop nìyẹn bí Germany ṣe gbogbo wọn ṣe develop nìyẹn. ó di mẹ́ta. ẹ jẹ́ kí n pause níbẹ̀ yẹn ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí màá nìyẹn ó tọ̀rọ̀ ni because nísìn àwọn nǹkan tẹ̀ lọ import láti òkè òkun láti China tẹ̀yìn gangan sọ tẹ̀ ń fi wá wé ẹ̀yin bàbá ọ̀dẹ̀ tẹ̀ ń fi wá wé yìí ìwọ tí wọ́n pè ní Muhammed àbí kí ló kọ rẹ ni o ọlọ́gbọ́n ni máà yìí sọ máà yìí ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni ṣùgbọ́n ìwọ Lai Muhammed yẹn China tẹ̀ ń fi wá wé yẹn ní ọ̀dọ̀ tèmi níbí báyìí tí wọ́n máa ń kó àwọn basmati rice wọlé wọ́n wá kó àwọn ọmọ wọn lọ sí ọ̀hún wọ́n máa ń kó àwọn bíi TV àwọn plasma TV yẹn wọ́n ń kó wọn wọlé irú plasma TV tèmi like Jack import ni àwọn Samsung yẹn wọ́n import ẹ̀ wọlé ni wọ́n wá rán àwọn ọmọ tiwọn náà lọ sí ọ̀hún wọ́n lè rán ọmọ wọn tó yẹ pé ìjọba wọn máa sponsor àwọn ọmọ wọn ó lè ṣe bí 200 if ó lè jẹ́ bí 100 náà máa lọ rán lọ sí ibi tán ti ń ṣe káti wá pé ní China yẹn wọ́n á rán wọn lọ sí ọ̀hún láti lọ kọ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe ń ṣe láwọn ọmọ wọn tó graduate nínú engineering àwọn gbogbo nǹkan iná máa rán lọ sí òkè òkun láti lọ kọ́ ẹ̀kọ́ bọ́n ṣe ń ṣe kinní yẹn ó lè gbà wọ́n fún ọdún kan ọdún méjì tán máa fi kọ́ bọ́n ṣe ń ṣe tán bá ti wá ṣe tán wọn kán tó padà dé láti ibi tán lọ yẹn wọ́n á ti kọ́ iléeṣẹ́ ńlá lẹ̀ á ti kọ́ iléeṣẹ́ gidi sílẹ̀ fún àwọn ọmọ yẹn ìjọba ló rán wọn lọ owó wọn náà máa fi sponsor owó ìjọba náà máa fi sponsor wọn lọ sí ọ̀hún láti lọ ṣe ìwọ tó bá ń ra TV ní ìgbà yẹn TV tí wọ́n tà fún ẹ nígbà yẹn lọ́wọ́ TV tó ń rà nísìn wàá rí pé ó yàtọ̀ síra wọn àwọn fúnra wọn ti ń produce TV fúnra wọn wọ́n ti ń ṣe TV fúnra wọn àwọn speaker nkankan wọ́n ti ń ṣe fúnra wọn àwọn adẹ̀ ní àwọn ọmọ tó ní làákàyè ṣe bá ráwọn ọmọ ìkan ló wà nílọrin mẹ́rin tó lọ build àwọn mọ́tò àwọn J-Wagon àwọn Range Rover aeroplane asọ̀rọ̀ ọmọ tó ń ṣe aeroplane ara àwọn ọmọ wa gbogbo àwọn ọmọ wa tó ní talent àwọn ọmọ kéékèèké tí wọ́n wà talented kí ló dé ẹ̀ràn wọn travel lọ bó ṣe kéré yẹn tẹ́tí ló nǹkan táwọn ọmọ yẹn ṣe ẹ̀ràn wọn travel lọ sọ̀rọ̀ láti ti lọ kọ́ ìmọ̀ kún ìmọ̀ ara àwọn ọmọ wa tí wọ́n ṣe robot náà ara àwọn ọmọ wa tí wọ́n ṣe robot kí ló dé ẹ̀ràn wọn lọ bẹ́ẹ̀ ti rí àwọn ọmọ yẹn lórí social media ẹ ní láti máa ti ipasẹ̀ àwọn ọmọ yẹn àyíbọ̀lẹ̀ àwọn ọmọ yẹn ti ń wá ṣùgbọ́n torí pé kì í ṣe inú ilé yín ni àwọn ọmọ yẹn ti jáde kì í ṣe inú ẹbí ni wọ́n ti jáde ẹ lè sponsor wọn àwọn Amẹ́ríkà London Germany nkankan kò gbogbo àwọn òkè òkun tẹ́ ń wò yẹn tán bá rí àwọn ọmọ irú nǹkan báyìí lára àwọn ọmọ wọn wọ́n á rán wọn lọ síbi tó bá ti mọ̀ pé ó sì ní ìdí kan kọ́ ìmọ̀ kún ọmọ ibi tó mọ̀ pọ́n ti ń ṣe nǹkan yẹn wọ́n á rán àwọn ọmọ wọn lọ síbẹ̀ ni láti lọ mú ìmọ̀ kún ìmọ̀ ṣùgbọ́n ẹ̀yin ò kì í ṣe yẹn kàkà bẹ́ẹ̀ ó pè yín kẹ́ lọ máa jẹ nǹkan ara àta ju kó jẹ́ tinú ilé yín lọ n ló máa ń ṣe ẹ̀yin ọkùnrin òṣì míì tó jẹ́ pé tí ìyàwó yín bá dáná nínú ilé oúnjẹ ìyàwó yóò kì í wù yín àfi tẹ́ bá jẹ àjẹ ẹ bá ra àràjẹ níta àràjẹ wọ́n ti fi ṣépè fún yín wọ́n ti fi àràjẹ ṣépè fún ẹ̀yin ọkùnrin míì bẹ́ẹ̀ ni irú ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wọ́n ti fi àràjẹ ṣépè fún yín ìjẹkújẹ ti ba ayé yín jẹ́ ọ̀dàlẹ̀ ní ìkà ní yín ẹ̀yẹ lórí ipò tẹwà wọ́n ti fi ìjẹkújẹ ṣe yín ni tí wọ́n bá fi àtẹnujẹ ṣe yín ìjẹkújẹ tó yẹ pé padà máa jẹ poison bẹ́ẹ̀ last ni ẹ ní máa wò pé o ráìsì China ló dáa kán máa kó wọ Nàìjíríà nígbà tá a ní ráìsì tiwa
tó yẹ kẹ́ ẹ ṣe dáadáa. Ráìsì tí wọ́n wà ń bí báyìí wàláì basmati import ni wọn kì í jẹ toró tún wọ́n wá jẹ́ kí oúnjẹ tí wọ́n kó lẹ́sì ju oúnjẹ tí wọ́n lọ. Lọ́bìnrin jẹ́ tí wọ́n ń ta basmati bí àwọn tó tájọ wà ní country kan tẹ́ ẹ mọ̀ mí dáadáa èló náà ń ta basmati lọ́dọ̀ yín bẹ̀ yẹn. Basmati nìsín ìmí 25 pound ìmí 23 pound oní 20 pound wà bẹ́ẹ̀ but ráìsì wọn 8 pound 10 pound ní oúnjẹ tí wọ́n torí wọ́n jẹ́ kó ní ọmọ ìlú wọn lára wọ́n jẹ́ kó oúnjẹ tí wọ́n wálẹ̀ ju tòkè òkun lọ so that àwọn tó ń kó yẹn gan wọn kò ní lè wúlò fún wọn so that ẹni tí ò bá ní wọ́n á lè rí jẹ níbẹ̀ ṣùgbọ́n èyí ṣe ìka lẹ́ńṣe oúnjẹ tí wọ́n tún wá wúwo ó tún wá wọ́n ju tán lọ ráìsì nísìnyí mo gbọ́ pọ́n ní ráìsì ti di 45 ó ti di 42 pound bí 45 pound ni kí ló dé tẹ̀ burú náà kí ló tẹ̀ jẹ́ onímọ̀ tara ẹnìkan torí gbogbo oúnjẹ coronavirus àwọn palliative food tá a kó pamọ́ sínú ilé wa ó wà nínú ilé yín tẹ́ lè jẹ fódìdí ọdún 3-4 àwọn ráìsì wà nínú ilé yín tó yẹ pé ẹ̀ tó tún máa tà nínú ẹ̀ máa tà tó máa tún fi gbé ìmí wọlé níbi tẹ́ ìyá ọ̀dájú dé náà ní mẹ̀kúnnù kò sí nǹkan tó kàn yín pẹ̀lú ọ̀rọ̀ wa ẹni bá a kú bọ́ kó kú lọ́rọ̀ wa àbá a kú kò sí nǹkan tó kàn yín ṣé ìtẹ̀tì èrè kó oúnjẹ palliative sínú ilé lẹ́fẹ́ sọ ètò ìpò oúnjẹ coronavirus nígbà tí gbogbo yìí tán lọ́ọ̀kì ayé dáhùn tí gbogbo ayé ń fún àwọn ọmọ wọn ní oúnjẹ tí gbogbo òlú ń gbé oúnjẹ káàkiri fún àwọn ènìyàn àtàwọn tó wà ní hospital ẹ̀yin ò máa ṣe nǹkan kan ẹ̀dẹ̀ mọ̀ pé púpọ̀ ní àwọn èèyàn wà ní hospital gbáyé tí wọ́n ń gba ìwòsàn lọ́wọ́ kí ni tẹ́yìn ṣe kí ni orílẹ̀-èdè tèmi ṣe oúnjẹ tó yẹ kẹ́ tó pé fún wa àwọn èèyàn ló fún yín lówó agbọn àwọn tó fún yín lówó ńgbà náà gbogbo àwọn Dangote ọ̀dọ́dọ́lá àwọn Two Face dibia 10 million ló gbé fún yín gbogbo àwọn owó ìkìlẹ̀ fi ṣe ẹlẹ́ra oúnjẹ coronavirus ẹ̀ tún wá gbé pamọ́lé ẹ̀ wá ń pín láàrin ara wọn yín ń ló mú kí èyí ò lè nídìí gígan onídìí gígan tán pè ní Fọláṣadé Àlí yẹn olè Macaulay ìyàwó Macaulay àlè bàbá Àlí àlè bàbá irọ́ Muhammed yìí tó fi lọ sí ọjọ́ òbí báwo lè ṣe máa fún oúnjẹ pandemic coronavirus covid-19 oúnjẹ covid-19 máa fi sí ọjọ́ ìbí èló ló fẹ́ fi ra gift fáwọn èèyàn kẹ́lẹ́ mọ̀ pé kà láwọn pípù yìí owó àgbo yìí náà fi ń wo àgbo yìí wọn lè fi 10 kọ́bọ̀ wọn sí ọwọ́ tí yín ẹ ti rí pé tísì wọn ò lè bọ́ sí yín lọ́wọ́ ẹ bá fẹ́ kú kẹ́kú bẹ́ẹ̀ bí òṣèlú kan lẹ́ni tó bá fún yín ní 1 naira gbà pé 1 naira tó fún ẹ yẹn kì í sóun lónìí kì í sí òun lónìí owó èèyàn ló máa ti gbà nígbà tí àǹtí mi máa ń sọ nígbà yẹn ìyẹn àǹtí mi Bọ́lá Auto Bọ́lá ó ní tí Wasiu Ayinde tí ó bá fún yàn lówó ó ní kì í sí owó ẹ̀ ni ó máa ń sọ nígbà náà ó ní kì í sí owó ló máa gbà lọ́wọ́ èèyàn fún yín ni tó bá fún yín ní 1 naira bí bẹ́ẹ̀ kọ́ ṣíṣìrì ò lè bọ́ síta 10 kọ́bọ̀rì ò lè bọ́ síta ń làwọn olóṣèlú ìná wọn náà ń pínwó fún yín inú yín dùn wọn pínwó fún yín owó òṣìwò náà ń pín fún yín tí inú yín dùn owó yín náà ń pín ni ṣebí náà làṣírí wọn ti ń tù í oúnjẹ palliative tó yẹ kán fún aráàlú lọ́fẹ̀ẹ́ wọ́n tó fẹ́ máa fi ṣe ọjọ́ ìbí wọ́n wá ń fowó wá sọjọ́ ìbí wọ́n ń fo oúnjẹ wá sọjọ́ ìbí fún yín owó tó yẹ kán pín fún yín èló náà ń ta gift ẹ sọ fún mi èló náà ń ta indomie tí Fọláṣadé ò lè ra o Ṣadé èló ni gift tó ò lè fowó ẹ̀ rà èló ni gift mọ̀ràn ojúmọ́ mi mọ́ èló ni gift tó ò lè rà o mọ iye tó ń gbà lóṣù ni wọ́n ní mí nínú yín gba 500 600 ìmí ń gba 1M nínú yín ìmí ń gba 1M nínú yín èló wá lọ fẹ́ fi ra gift fún ọjọ́ ìbí ẹ ọjọ́ ìbí tán bí ẹ sáyé ọjọ́ tó bí ẹ sáyé o ò lè fi rà ó tún wá dé oúnjẹ tiwa tó yẹ kẹ́ ẹ fún wa lọ́fẹ̀ẹ́ lẹ tó fi ń ṣe ọjọ́ ìbí ṣe bá sì rí tiẹ̀ tú ni táwọn míì tí ò tún kọ́ àṣírí yín sì máa tú lẹ́yọ kọ̀ọ̀kan ni kò ní bò bàbá mi go on song. àtòfin pọ̀tẹ̀ kò lè work so gbogbo aláti jọjọ́ pé ok àga tí wọn bá lè kàn bí. ká má kulẹ̀ ló mọ́ ní Nàìjíríà. ibi tá a ti máa bẹ̀rẹ̀ tí ìjọba bá lè kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ni ti ṣẹlẹ̀ nígbà kan rí ṣe pé ìgbà kan tó yẹ pé mọ́tò tán bá sopọ̀ ń bí ìjọba ò nílò so nígbà yẹn tẹ bá rí gbogbo àwọn ìjọba pijó ni torí pé ibi náà pijó àbí bóṣà torí pé ibi náà ti ń tò ibi tá à ń láti ti bẹ̀rẹ̀ nìyẹn tá a bá lè kọ́kọ́ make sure pé nǹkan tí a produce a consume within limits ká tó wá make sure pé iṣẹ́ tí a bá lè rí èèyàn tó lè ṣe ń bínú kan ní ká gbé fún bẹ́ẹ̀ ni ká má gbèsè tàbí kò ṣeé ṣe. ṣe aláwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n jiná dáadáa ní orílẹ̀-èdè. ibi tí wọ́n bá mọ̀ dé
The government deserves the people the work it gets. Tán bá ṣe lé ní tán bá ṣe dáadáa. Bàbá mi yóò tiẹ̀ dá fún ọ. Bàbá mi yóò dá fún ọ jẹ́ ní tiẹ̀ tún sáré sọ̀rọ̀ ńbẹ̀ yẹn. Lórí àwọn àga tẹ́lẹ̀ ẹ̀ ń lọ kó àga wá lókè òkun. Ẹ lè ṣe àga fúnra yín. A ní àwọn tó jẹ́ gbogbo àwọn furniture tó jẹ́ green tea tí wọ́n mọṣẹ́mọṣẹ́. Ṣé bí púpọ̀ nú àwọn èèyàn lọ kọ́wé ní school? Kí ni ẹ̀kọ́ táwa lọ kọ́ ní school? Kí ni àǹfààní teacher tẹ́ ẹ̀ sanwó fún? Àwọn engineering gbogbo náà wà ní school náà ń kọ́ ni wọ́n láti school wá. Kí ni àǹfààní wọn tí wọ́n bá lè produce nǹkan fún wa nílẹ̀? Kí láǹfààní wọn? Ẹ kàn fẹ́ kákan máa lọ kàwé kó kákan kàtán kó má wúlò fún wa. Ẹ máa láwọn agriculture àwọn tó ń lọ sí agriculture ní school. Kí ni àǹfààní wọn nígbà tí wọ́n bá parí tó bá parí agriculture wọn tó parí education wọn tí wọ́n lè fi produce oúnjẹ fún wa? Ṣé bí agriculture ṣe bí kán lọ fi produce ṣe bí àgbẹ̀ ni wọ́n? Iṣẹ́ àgbẹ̀ ni wọ́n wà fún náà. Àgbẹ̀ ni wọ́n wà fún. Mo kọ́ ẹ̀kọ́ láti primary school a máa ṣe agriculture secondary institution poly gbogbo ẹ̀ a sì parí tán kí wàá ní nǹkan yẹn tá a lè fi produce agriculture. Àwọn tó lọ fún engineering àwọn mechanical engineering kọ́ àwọn mechanic táwa ń pè ní mechanic ṣebí kán lè produce bóyá bí àdúrà àwọn nǹkan báyìí bí engine bí mọ́tò bí nǹkan kan ṣebí nǹkan tán wà fún nìyẹn. Kí ni mechanic wà fún? Àwọn jórinmọ́rin ṣé jórinmọ́rin nìkan ni àwọn náà lè produce gate fún yín níbi táyé yín bàjẹ́ tó ń import gate wá. Kí ni àwọn mechanic yín wà fún? Ayé ìjọ́un àwọn mechanic yẹn náà ṣe gate fún wa. Ẹ lè wá àwọn tó kàwé níbẹ̀ kó jẹ́ pé ẹ dá iléeṣẹ́ sílẹ̀ iléeṣẹ́ ńlá sílẹ̀ ní Nàìjíríà yẹn ní state kọ̀ọ̀kan kí iléeṣẹ́ ńlá wà ń bẹ̀ kí wọ́n parí ní school yẹn kẹ́dẹ̀ máa employ wọn síbẹ̀ kẹ́dẹ̀ máa parí ní school bẹ́ẹ̀ yẹn kẹ́dẹ̀ máa gbà wọ́n síṣẹ́ ni. Láti bẹ̀ lọ àwọn náà tún máa dá iṣẹ́ fúnra wọn tó pọ́n máa ní àwọn ọmọ tó tún máa tún láti bẹ̀ wọ́n tún máa tún kọ́ ara wọn. Ẹni tí ò bá lè lówó tí ó fi kàwé wọ́n máa kọ́ wọn láti bẹ̀ lọ asára àwọn tó ń kọ́ mẹkáníìkì ńgbà yẹn àwọn tó ń ṣe mẹkáníìkì engineering gbogbo nǹkan yìí náà ń kọ́ àwọn tó máa ṣe mọ́tò tí ó yẹ pé bóyá ti pé mọ́tò yẹn tó máa tẹ̀sí pé kiri àwọn náà máa ní ìtàn àti tó dẹ́ títí wa gangan fúnra wa tí kọ́ńtì tí ò tó yín wọ́n ní ìtàn ṣe fúnra wọn ẹ̀ wá ń fi wáwé China tó yẹ pọ́pọ́ lórí wọn kàǹbà báyìí ni kò sí nǹkan tí wọ́n kì í produce jáde ẹ̀yin òpó ni wọ́n fi wáwé China ẹ̀ ń lọ tọrọ owó wa tó yẹ kí wọ́n gé àwọn owó yín ẹ̀jọ̀ kí ni owó tẹ̀ ń gbà ṣe kí ló tí wọ́n lè gé owó yín kí ló tẹ̀yìn ń gba owó tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ bá dèdè bẹ́ẹ̀ náà kò sí àǹfààní kankan tẹ́ máa ṣe lọ́hùn ju kékeré lọ máa sùn kẹ́ máa hanrun lọ lọ́dọ̀ wa lọ kẹ́ máa hanrun ni oorun nìkan ibẹ̀ yẹn wà fún yín fún ẹ kì í ṣiṣẹ́ lẹ́yìn kẹ́ ẹ̀dùn kẹ́ lọ máa rojọ́ òṣì kẹ́ ẹ gbàbẹ̀ gba hòtẹ́ẹ̀lì lọ aago mẹ́sàn-án àárọ̀ lẹ máa débi sẹ́bà aago méjì lọ́sàn lẹ máa débi sẹ́bà tẹ̀sí pé kẹ́ ẹ wọṣẹ́ láago mẹ́jọ àárọ̀ ẹ ní wọṣẹ́ láago mẹ́jọ àárọ̀ aago méjì lọ́sàn lẹ máa wọṣẹ́ ẹ lè tuntun kúrò bẹ́ẹ̀ láago kan ọ̀gọ́tọ̀ wọ́ ọ̀làrú ó pé graduate dẹ̀ wà nígbò tí wọ́n rìn káàkiri àwọn tó graduate BSc wà ń bẹ o àwọn tó ní masters lọ́wọ́ wọ́n kún ìgboro púpọ̀ ni wọn ló wà lókè òkun nígbà tí ò bá sí iṣẹ́ àwọn èèyàn máa ronú pé káwọn travel lọ àìmọye ọmọ tó ń ráre tí wọ́n sùn sí lẹ́lẹ̀ lókè òkun tẹ́ máa rò pé bóyá òkè òkun tẹ́lẹ̀ omi wà yẹn òun níṣẹ́ gidi ṣe kí ló ṣẹlẹ̀ gangan ẹ wá ń lọ ìyàwó wa ẹ lọ yá owó ní Brazil bàbá máa sọ̀rọ̀ lẹ́kìn tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Brazil. gbogbo ọ̀rọ̀ ṣe ìgbọ́dọ̀ yẹn tí àwọn èèyàn ti wá àti ìdókèlè tà mífìn ká tó wí nǹkan wọ́n ti ṣe bílíọ̀nù kiri ní tó yẹ àwọn èèyàn nígbà tẹ́ bá fi owó àwọ́ọ̀dì fún kínní wọ́n á kó lébọ̀ wọn wá gbogbo equipment wọ́n á kó wá látàn so owó tí ẹ tiẹ̀ lẹ́ lọ yá bí ìgbà tẹ́ ya tuntun ti gbà padà ní ẹ̀ lè má san gbèsè meanwhile labour tí wọ́n rèèyàn kó ṣiṣẹ́ equipment wọn factory wọ́n rí bìtà sí gbogbo nǹkan how gbogbo iṣẹ́ ní àwọn ìlú kan wà tán tiẹ̀ gbóná tó wa èèyàn kọ̀ọ̀kan lè wá gba oil block láwọn ní Saudi Arabia tí ò bá jẹ́ Saudi prince. sọ fún mi kí ni gbogbo eléyìí wà fún àìmọye nǹkan tá a lè ṣe fúnra wa àìmọye nǹkan tá a lè build fúnra wa tí àwọn ọmọ wa tó ní làákàyè lè ṣe àwọn ọmọ wa tó ní ọgbọ́n lórí tí wọ́n lè ṣe 1960 láti wà ń bẹ̀ o kò sí náà kò sí nǹkan kan inú òkùnkùn biribiri la sọ wá sí abẹ́ ẹ̀ sọ wá sínú òkùnkùn ẹ̀ tún wá lẹ̀ lọ yáwó 1.2 billion 1.2 billion kò ní yẹ yín Buhari kí ló fẹ́ fowó ṣe sọ fún mi Buhari kí ló fẹ́ fowó ṣe kí ló fẹ́ fowó wa tó fẹ́ lọ gbà ṣe
jọ àṣírí yín ti tú sí èmi lọ́wọ́ jẹ́ kí mi tó jẹ́ ẹwọ ẹ̀yìn èèyàn mi mo fẹ́ bá wọn já iṣẹ́ wọn sẹ́wọ̀n pa ń sọ pé kí youth take over youth fẹ́ take over bí wọ́n dẹ̀ ti wò wípé gbèsè tí ìran bàbá ńlá kú wọn ò ní san tán wọ́n fẹ́ gbé lẹ̀ fún wa á bẹ́tà kẹjẹ́ ká fẹnu ṣọ̀kan wọn gbúdọ̀ owó já owó kankan o torí owó tán fẹ́ yá yìí Buhari tó wà ń bẹ̀ báyìí tán ló wà ń bẹ̀ torí àwa mọ̀ pé wọ́n ní kì í ṣe Buhari ṣùgbọ́n ilé tó wà ń bẹ̀ báyìí ó fẹ́ yá owó yìí 1.2 billion ẹ dákun kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ṣe ládùúdù resources tá a ní ní Nàìjíríà ládùúdù owó tá a ní ní Nàìjíríà ládùúdù nǹkan tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà rí kankan nínú ẹ̀ kẹ́ ẹ lẹ́ẹ̀ fẹ́ fi sílẹ̀ fún wa 52 la ní o dẹ̀ fi lè produce anything fún wa lè fi produce anything wá ń ṣe bí olórí burúkú ẹ lọ yáwó kiri ẹ ti wò pé tẹ́ bá ti yáwó yẹn so that ní lè san tán so that tẹ́ bá ti kúrò ńbẹ̀ tí YouTube bá ti gbàjọba yí tẹ́ bá ti yáwó yẹn tán ẹ máa pín láàrin ara yín ìyẹn náà ti tó yín ẹ máa pín pẹ̀lú àwọn owó wa tó ti wà ńlẹ̀ ẹ máa pín so that gbogbo àwọn owó wa tó kù yẹn tó kù lẹ̀ ẹ máa pín mọ́ àwọn tìtàn àwọn nǹkan wa tó bá kù ẹ máa ti lù ń gbàǹjo so that tí YouTube bá take over a wà máa san gbèsè bí ẹni máa kú ẹ wà máa sọ pé ẹ̀yin ṣe bí ìjọba àná náà sí àwọn àgbàlagbà bàbá yín ti ṣe ìjọba yẹn wọn rí ṣe ẹ̀yin ọmọ kékeré lẹ wà rí ṣe ń tẹ́ fẹ́ ṣe nìyẹn Ọlọ́run wà ní fún yín ṣe tó bá kò ní ó kọ̀ látẹ fẹ́ yáwó Ọlọ́run ò ní fún yín ṣe ẹ yáwó títí lọ́wọ́ China ní China ẹ yáwó títí ẹ tún fẹ́ yá mi ní Brazil bẹ́ẹ̀ yẹn lẹ ti fẹ́ yá owó Brazil tí ò bí population yín ò tó yín tí population wọn ò tó ti yín lẹ fẹ́ lọ yáwó ńbẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ní oríṣiríṣi àwọn kòkó wà ńbẹ̀ ní Nàìjíríà o a ní kòkó a ní igi gbogbo igi àwọn nǹkan tó lè produce owó fún wa a ní epo a ní gold tó jẹ́ pé orílẹ̀-èdè wa náà tí wọ́n ń wá igi wa timber ọ̀dọ̀ tí wa náà tí wọ́n ń kó gbogbo ẹ̀ àwọn kòkó wa ń kọ́ kan fi ń ṣe milk ṣe gbogbo mílò kankan ọ̀dọ̀ tí wa náà tí ń wà lọ àwọn giwa àwọn tó fi ń ṣe ìwé ọ̀dọ̀ wa náà ti ń kó gbogbo ẹ lọ kírísítà ká lè fi ọpọlọ wa láti máa fi produce àwọn nǹkan yìí nǹkan ta ní kírísítà nǹkan tẹ ní tí kò kì í tó yín ná ojú kòkòrò ni ó bá ti yín jẹ́ ń tẹ ẹni yẹn kò tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe ń yáwó tó náà àrí kókó ń tẹ́ fi ṣe láti 1960 going to 60 years láwa àdínà ẹ̀rí owó yẹn fi ṣe iná fi lè produce iná fún wa electricity kò sí even security lásán ní security lórílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá pàn báyà pa gbé ni gbogbo street light wa púpọ̀ nínú wọn ló ti kú dànù tán lè produce camera sínú ẹ̀ nígbà tẹ̀tẹ̀ wá camera tì tó pò nù yín ẹ̀yin judiciary panel tẹ́ ń sọ̀rọ̀ mẹ́yẹ wípé aago 9 alẹ́ nígbà tẹ́ kó mọ́tò amótàǹkìdé láago 4 ọ̀sán aago 9 alẹ́ ẹ̀yọ camera wa sógán wọ́n sì bẹ̀rẹ̀ ṣe operation ní aago 9 alẹ́ ẹ̀sùn tí àwọn ọlọ́mọ ẹ wá ní kò sí pé kámẹ́rà tó ń rìkọ́dù gbogbo Lẹ́kì shooting àwọn kámẹ́rà yẹn ó stop ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù àti sùn sẹ́yìn tẹ wọ́n lè fẹ́ lọ yáwó ní kí lè fẹ́ lọ yáwó fún nígbà tẹ́ ẹ̀ lè fi owó wa tẹ́ ń gbà kẹ́ ẹ fi produce gbogbo kámẹ́rà yìí fún wa ká fi lè fi save wa kẹ́ ẹ fi provide security fún wa tó máa save ẹ̀mí wa gbogbo àwọn owó wa tẹ́ ń kó káàkiri tí ò fi lè produce kámẹ́rà sí Lẹ́kì tó gè tí wọ́n ti shoot oríṣiríṣi iye ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ ń bẹ̀ yẹn dànù tẹ́ fi lè produce kí wọ́n lówó tẹ́ ń yá ká ẹ má wulẹ̀ yáwó ká ẹni tó bá lòun fẹ́ sign ní paper tó fẹ́ fi yáwó máa ṣòfò tọmọtọmọ ni ó máa sọ́kú owó kí lẹ fẹ́ lọ yá owó tẹ́ ń yá tẹ́ fi lè produce security fún wa tẹ́ fi sọ wá sínú òkùnkùn bíríbírí ẹ̀yin náà ẹ̀dúró náà ẹ jẹ́ kán múná lọ láàrin ìṣẹ́jú 5 kán wá tiẹ̀ mọ́nú ilé sínú òkùnkùn yẹn kán má tan èsì fún ẹ kán má tan ní ẹ lórí kó wà níbẹ̀ kẹ́ wá mọ bó ṣe ń jírí ẹ lọ sùn sínú ilé àlàpà kẹ́ wo àwọn arúgbó àwọn tó yàlájà yín bí lọ́mọ àwọn arúgbó yín àwọn grandpa yín tó wà ní oko abúlé ẹ lọ bèrè bọ́n ṣe ń jẹ ìrora nínú ẹ̀fọn kí Nàìjíríà mọ́ lè produce chemical tó máa pa ẹ̀fọn tó bá ti di aago 6 nísìnyí wàá máa gbọ́ ládùúgbò mi tó máa pariwo bùú ó máa irú ilé tí wọ́n ní pé nífẹ̀ẹ́ ṣe ń jò ní tán ló fi ń pa kòkó fi ń pa ẹ̀fọn kiri àdúgbò tán náà ṣe ká má lè produce rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà sí ìlú kọ̀ọ̀kan ní àdúgbò kọ̀ọ̀kan ó ti máa ní àwọn tó máa wà ní àdúgbò kọ̀ọ̀kan tó máa fún ẹ̀fọn ká oògùn ẹ̀fọn wọn máa pa káàkiri báyìí ni pẹ̀lú mọ́tò wọn àwọn tó yẹ pé wọ́n tún nílè lo mọ́tò wọ́n tún rìn ní ẹsẹ̀ wọ́n ti máa ra kíní ẹ́ńjìn yẹn kí wọ́n ti máa fi kíní yẹn sínú ẹ̀
ìyẹn máa ó lè ṣe pé orí báìkì náà máa wà tó máa rìn lọ àwọn tó máa rìnsẹ̀ ní street kan sí street kejì tó máa pa gbogbo kìíní yẹn káàkiri àdúgbò kò sí nǹkan kan tẹ́yìn produce tẹ́ lọ́pọlọ tẹ́ lè fi ṣe àfọpọlọ bẹ́ẹ̀ ṣe máa kówó wa mì ọpọlọ bẹ́ẹ̀ ṣe máa kówó wa jẹ ọpọlọ bẹ́ẹ̀ ṣe máa ba ayé wa jẹ́ gbogbo àwọn tó graduate wà bẹ́ẹ̀ kò sí nǹkan kan tẹ́ ń produce fún wa ẹ fẹ́ ba ayé wa jẹ́ ẹ fẹ́ lọ yáwó owó tí ìran bàbá yóò ní san tán so that kí youth lè gbàjọba so that ẹ lè máa san gbèsè tètè láfi kú gbogbo ilé tẹ san ẹ máa ti san tán ní China ẹ tún lọ yáwó mi àwọn kan tẹ sọ fún mi pé ṣé Buhari ni mo ní Buhari ni o wọ́n ní ṣé Buhari ni pé kì í ṣe Buhari ló lọ sọ mo ní kò possible like for instance kẹ́mi ní company kí n ní manager company mi kí n ní secretary gbogbo wọn bá ní company mi kán wá fẹ́ lọ fi orúkọ company mi gba owó níta ní ibì kan ní company ibòmí ká sọ bá ń pé ní company ibòmí kan fẹ́ lọ fi orúkọ company tèmi gba owó níbẹ̀ ìyá owó ní company mi wọ́n á béèrè fún ẹni tó jẹ́ olùdásílẹ̀ company yẹn tí ò bá sí signature mi bẹ́ẹ̀ wọn ò ní fi sílẹ̀ àfi tí wọ́n bá lọ forge signature mi lókù ṣùgbọ́n tí wọ́n forge signature mi kò possible kí èmi tí mo jẹ́ olùdásílẹ̀ company yẹn olùdásílẹ̀ tí mo jẹ́ olórí company yẹn kó má sí orúkọ mi níbẹ̀ kódà manager tí mo bá gbà síbẹ̀ gan ó gbúdọ̀ fi sign mi ó gbúdọ̀ gbé wá síwájú mi náà kí n kọ́kọ́ sign rẹ̀ kó tó lọ yáwó ń ta bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Nàìjíríà jẹ́ wọ́n ní Buhari kọ́ ni Buhari ni torí tí ò bá tọwọ́ bọ̀ country mi ọ̀ ààrẹ ni Nàìjíríà dàbí company ni kó tó lè lọ gba owó níta Buhari máa sign lẹ́ni tó jẹ́ olórí ìlú yẹn olórí country yẹn máa sign síbẹ̀ Buhari kí ló fẹ́ fowó wa ṣe gbogbo eléyìí tó ti kó dẹ́ńkọ́ dúró náà kí ni tẹ́ àlá o Muhammed Buhari gan tẹ́ àlá ìkọlọ́ máa gba treatment níta kí ni ìdí mo gbọ́ pọ́n náà tiẹ̀ ti bá nà ẹ pé wọ́n sọ fún ẹ pé kò tiẹ̀ sáyè mọ́ mo gbọ́ tí mo rí kàlẹ́ nì wípé wọ́n ní pé kán stop ẹ láti máa lọ sókè òkun láti máa lọ gba treatment of course èmi gan fawọ́ sí mo fi ọwọ́ sí mo fi ẹsẹ̀ sí ẹni tó bá lóun ò lè fọwọ́ sí nígbà tí hospital pọ̀ ní orílẹ̀-èdè títí ẹ tó jẹ́ Nàìjíríà tí kò sí equipment kankan ní hospital kò sí oògùn ní hospital gbogbo owó tó yẹ kẹ́ ẹ fi ra oògùn kẹ́ ẹ fi ra instrument kẹ́ ẹ fi ra sí hospital yẹn ẹ ti kó sí àpò ara yín ẹ ti kó sínú ilé owó tẹ́ ẹ lè ná tẹ́ ẹ fi máa kú owó tó gbẹ ẹ ní fi owó kan ìmí tẹ́ ẹ máa fi jáde láyé sí ibo ni Kùránì ti sọ fún yín pé kẹ́ ẹ máa ṣe ìkà báyìí ibo ni kẹ́ ti rí nínú Kùránì ẹ̀dẹ̀ lè fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ ń báàkì Buhari ẹ jẹ́ kémi àti ìjọ sọ̀rọ̀ ibo ló wà nínú Kùránì ibo ló wà nínú Kùránì kẹ́ ẹ sọ fún mi ibo ló wà níbẹ̀ tó jẹ́ wípé Kùránì tí wọ́n gbé kalẹ̀ owó tí wọ́n ń kó pamọ́ yẹn ibo ni wọ́n ti fẹ́ ná Buhari mà ti lé ní 80 years Buhari mà ti lé ní 80 years ẹ dákun tó bá bímọ lẹ́ni sọ lè jèrè ọmọ náà kò lè jèrè ọmọ tó bá bí torí kò lè pẹ́ kú ajẹ́ ìwọ ló wà ń bẹ̀ ìwọ kọ́ ló wà ń bẹ̀ o ò lè pẹ́ kú Tinubu bàbá ti lé ní 70 ṣé tó bá bímọ lẹ́ni sọ lè jèrè ọmọ yẹn o ò lè jèrè ẹ̀ torí pé o ti dàgbà sówó tẹ̀ wá ń kó pamọ́ yìí tó yẹ kẹ́ ẹ kó sí ìta ní kẹ́ ẹ kó fún wa ṣùgbọ́n ẹ fi dá àwọn ilé iṣẹ́ sílẹ̀ sí Nàìjíríà yẹn ẹ jẹ́ kí iná àti omi wà ẹ ṣe iná sí orílẹ̀-èdè Nàìjíríà yẹn kẹ́ wá dá ilé iṣẹ́ lẹ̀ ẹ gba àwọn youth síbẹ̀ àwọn youth yìí ẹ̀ fún wọn níṣẹ́ àwọn mẹ̀kúnnù àwọn bí ara wa tá a wà lókè òkun àwọn tó wà nílùú òyìnbó káàkiri tí wọ́n kàn dá ilé iṣẹ́ lẹ̀ sí Nàìjíríà àtàwọn lẹ́yìn jú àánú kọ̀ọ̀kan tó ń dá ilé iṣẹ́ sílẹ̀ náà tó ń gba àwọn ọmọ yẹn ṣiṣẹ́ tẹ́ ẹ bá rí púpọ̀ nínú àwọn ọmọ yìí tí wọ́n graduate tí wọ́n ń ṣiṣẹ́ ní primary school ṣé ń sọ iye tán lómi ń gbà 5,000 lẹ́lòmí ń gbà ní nursery school lóṣù o 5,000 naira lẹ́lòmí ń gbà lóṣù ẹlòmí 5,000 ló ń gbà lóṣù ẹlòmí ń gbà 8,000 àwọn tó ń ṣiṣẹ́ nílé epo èlò náà ń gbà lóṣù bóyá 10,000 lóṣù 12,000 àwọn tó ń ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀lì ní rẹ́sítọ́rántì bóyá bíi 12,000 nínú 12,000 tẹ́lòmí wọ́n ń gbà yìí láti bẹ̀ lọ bóyá ẹni tó ń ta ọtí tó wá ra nǹkan lọ́wọ́ wọn tí wọ́n bá tètè lọ sí òun lè ti dìde kó ti bẹ́yìn kùdé jáde wọ́n á yọ owó yẹn nínú owó wọn kẹ́lòmí tó gbowó lóṣù nígbà kan bá yọ gbogbo ẹ̀ kiri àwọn owó tẹ́lòmí máa mú nǹkan tán tó máa jẹ nǹkan tán tó máa dìde tó máa lọ tí ò ní fún wọn lówó wọ́n á yọ nínú owó wọn bóyá lómi 8,000 náà máa kó fún wọn lóṣù nígbà tí wọ́n bá fẹ́ jókòó kalẹ̀ sílé odidi graduate kó máa jókòó lẹ́sẹ̀ títì kó máa ta búrẹ́dì kó máa ta pure water kó máa ta ní onítùmọ̀ wọ́n ní 15,000 k ẹni yìí sọ ní Moses Joe ó ní 15
púpọ̀ nínú 15,000 kò di graduate tó fi ẹgbẹ̀lẹ́gbẹ̀ òye owó àìmọye owó tó fi graduate tó fi parí nílé ẹ̀kọ́ tí òbí rẹ̀ jìyà àwọn òbí mi ń gba àárù wọn ń jìyà kọ́ ọmọ wọn tó lè jáde wọn tí wọ́n jáde tán wọ́n máa gba 15,000 lóṣù ṣé kó tó ra aṣọ tó bá gbalé èlò lówó lé kó tó lòun fẹ́ ra aṣọ òun fẹ́ ṣoge òun máa ṣe irun sórí ara rẹ̀ ẹ̀dẹ̀ mọye táwọn yá dírẹ́sà náà ń gbà sí torí yá dírẹ́sà náà tó bá fẹ́ gbórí bọ yára kì í ṣe ná jẹnẹrétọ̀ làwọn náà tún lò ẹ wá ń kó jẹnẹrétọ̀ wọlé ẹ fi ń si òwò solution abẹ́tà kẹ bírèkì nàìjíríà kẹ separate wọn torí ibi tọ́rọ̀ nàìjíríà ń lọ yìí kò lè wọ́ọ̀kì sáwọn tẹ́ fẹ́ jẹ́ kó wọ́ọ̀kì ni ẹ divide nàìjíríà fún wa ẹ jẹ́ kó ní kálukú pé náà sí dandan ni ṣé wàhálà wà lọ́rọ̀ tó wà ń lẹ́yìn ni sógun ni àní ẹ divide nàìjíríà kò lè wọ́ọ̀kì nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́ kò lè wọ́ọ̀kì sáwọn olè tẹ́lẹ̀ ló ok ìwọ tó ń pariwo pé kí wọ́n ṣe revolution kí wọ́n ṣe restructuring wọ́n ṣe kìnnìkan kí nàìjíríà wà ṣe fún mi ṣé nàìjíríà lè wọ́ọ̀kì owó iná tó ti fẹ́ lọ yáwó ń ta 1.2 billion wọ́n tó fẹ́ lọ yá ní Brazil sáwọn tó débi tó ti máa wọ́ọ̀kì nìyẹn ṣébi tí nàìjíríà ti máa wọ́ọ̀kì nìyẹn tell me ṣébi tó ti máa wọ́ọ̀kì nìyẹn sọ fún mi náà ó sọ̀rọ̀ ni ẹ̀dẹ̀ ń wò mí ṣébi tó ti máa wọ́ọ̀kì ní ìwọ tèmi ẹ̀yin púpọ̀ mi èyí tẹ́ máa ń takò wá ẹ̀ kàn ń tàn wá ni ẹ bírèkì wa ẹ jẹ́ kó ní kálukú divide nàìjíríà fún wa kó ní kálukú pín gàrí ẹ̀ kó máa lọ mo like nǹkan tí wọ́n ṣe fún Donald Trump lóòótọ́ mo bèrè lọ́wọ́ nǹkan àwọn púpọ̀ náà wọ̀nyẹn ní pé Donald Trump ṣe dáadáa wọ́n ní bọ̀ tó kàn rude ni wọ́n ní wàrẹ́ ló dẹ̀ da wọ́n ló ṣe nǹkan tó dáa sílùú wọn wọ́n ní bọ̀ tó rude bọ̀ torí pé wá rude yẹn àwọn èèyàn ò dìbò fún èmi kàn máa ń sọ wípé èèyàn ẹ̀ kálukú ló níwà tiẹ̀ lọ́wọ́ tí Donald Trump tó bá pẹ́ torí wípé Donald Trump tó bá pẹ́ torí wípé ó rude ni tó bá ṣe tó dáa kò sí nǹkan tá ẹ lè fi dìbò fún ẹni tẹ́yìn fẹ́ gbé wọbẹ̀ tó ń bọ̀ tó ò bá rúdù ńkọ́ tí ò bá ṣe tó dáa ńkọ́ tí kò bá ṣe nǹkan ká ẹ máa lẹ́nìkan rúdù ẹnìkan nígbéraga tó bá ṣe ẹ̀tọ́ fún yín tó ṣàánú ẹ̀yin mẹ̀kúnnù tó bá ṣàánú yín wàlẹ́ kò sí nǹkan tó lè nínú ẹ dìbò fún náà ó rúdù ẹ yóò mọ̀ pé orí ipò táwa yìí ṣé Donald Trump ṣé kí Donald Trump tó débi tó délé ni ṣé ó ya wèrè tó báyìí ẹ mọ̀ pé orí ipò yẹn ó dàbí kí ni mo lè pè náà bí ojú ẹkùn ni bí ẹni tó lọ nú ojú ẹkùn tó bọ̀ ni kí wá ni that is why tí Donald Trump fi ya wèrè mọ́ yín lọ́wọ́ kí dòrò Trump àbí dòrò gúúsì ni mo máa ń pè Donald Trump ẹwẹ mú yìí tó bá correct ibẹ̀ orúkọ rẹ̀ náà hàyàn lẹ́yìn díẹ̀ ọmọ Yorùbá ni mí èmi ìgbé ìbò òun òrèrèwé Donald Trump irú orúkọ yẹn mo tún ní irú orúkọ irú èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ mọ tójú ẹ̀ ti là kọjá ẹ máa dúdú ẹ dẹ̀ mọ̀ pé àwọn ọmọ tí wọ́n tẹ̀ tún wá stop wọn kò tún yàtọ̀ sí tọ̀dọ̀ tiwa àwa tẹ̀ tún ní respect àwa tún ní ọ̀wọ̀ láti wọ̀ tẹ́lẹ̀ omi fi máa ń yọwọ́ mọ́ yín lọ́wọ́ tí Donald Trump bá yọwọ́ mọ́ yín lọ́wọ́ èmi ò rò bó dẹ́sẹ̀ ń bẹ̀ torí púpọ̀ nínú yín nìkan èèyàn gan burú ẹ má jẹ́ nítorí kò sí nǹkan táyé lè ṣe fún yín tí ò ní ṣe dáadáa mo gba ó rúdù mo ní ṣé rúdù nìkan nítorí ẹ̀ ni wọ́n fi di kí wọ́n fi jẹ́ kíní fún torí pé ó rúdù lásán mo ló ga ṣé bó ṣe dáadáa wọn ló ṣe dáadáa ó wá rúdù lásán torí pé ó rúdù ó ní gbéraga bẹ́ẹ̀ náà bá ní gbéraga èèyàn lè ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí orí ipò lápẹ́ yìí bí wọn náà bá débẹ̀ wà ní gbéraga torí gbogbo wọn á fẹ́ kó o fún àwọn lẹ́sìn pátápátá kò dàbí ìjọba tiwa ìjọba jẹgúdújẹrá ṣé bí Donald Trump ti ẹ̀ ṣe nǹkan kan kí ni ìjọba Nàìjíríà kí ni ìjọba Buhari ṣe sí orílẹ̀-èdè Nàìjíríà sọ fún mi kí ni kókó nǹkan tó o lè sọ fún mi pé Buhari gbèsè ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn bẹ́ẹ̀ ni pé iléeṣẹ́ kan o ni Buhari ṣe o ojú títì kan o Buhari wà níbẹ̀ nígbà tí bàbá Babásanjọ́ wà níbẹ̀ bàbá Babásanjọ́ wọ́n ṣàṣe fóònù fún wa òní fóònù tí gbogbo wa ń lò lẹ́ni bàbá Babásanjọ́ ló kó fóònù wọlé fún wa a sì mọ̀ wípé bàbá jẹ́ kó fóònù wọlé wọ́n jẹ́ ká rí nǹkan kan ókè kí ni Buhari ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí a sì láwọn ìjọba mi tó pé wọ́n tẹ̀ a máa rí pé nǹkan kan báyìí ni wọ́n tọ́ka sí tí wọ́n ṣe kí ni Buhari ṣe nothing ni wọ́n ṣe Buhari ò lè rí nǹkan kan ṣe ju pé kó máa yáwó lọ lẹ́nu ìjọba APC yìí ẹ mọ iye owó tí wọ́n ti ná tán ti yá ìjọba tàwa yìí kí ni kókó Buhari àfi kán máa yáwó owó yíyá ìníkẹyìn owó yíyá ẹni kí ló dé ṣé fẹ́ fowó yíyá pa wá ni nothing only know this becoming embarrassing we have 52 natural resources yet we still borrow money from development country to develop country why can't we manage our resources to build our nation bẹ́ẹ̀ ni
nígbà tá a ní 52 natural resources tó jẹ́ tiwa bíi timber a ní kòkó oríṣiríṣi nǹkan la ní creative a lè manage ẹ̀ ká build ẹ̀ ká ṣe dáadáa ká fi lè develop country wa ó lè ṣe pé ní country mi ó lè ṣe pé epo lásán ní country gbogbo country mi máa gbójúlé ó lè ṣe pé kòkó lásán ní gbogbo country mi máa gbójúlé ní gbogbo country tẹ́yìn tí ń lọ yáwó yẹn even ó lè ṣe pé gold lásán mining yẹn ó lè ṣe pé nǹkan tó máa jẹ́ orísun ti country mi tẹ́yìn lọ yáwó lọ́wọ́ wọn nìyẹn táwọn máa gbójúlé tó máa sọdọ̀ owó kúrò ẹwà dúdú nǹkan táwa àwa ní 52 àdè lè manage ẹ̀ 52 resources àdè lè manage nǹkan yẹn ká fi build the country tiwa a lè manage ẹ̀ ká fi build the country wa kí wọ́n láǹfààní country tàwa nígbà tẹ́ ẹ̀kan tóbi lásán tẹ́ ẹ̀kan dàgbà lásán ọpọlọ yín ò ṣiṣẹ́ mọ́ ẹ fún àwa youth láàyè kẹjẹ ká rúlù nàìjíríà ẹ divide nàìjíríà fún wa kí youth máa ṣe ìjọba ní country kọ̀ọ̀kan ẹbí country ilẹ̀ haúsá country haúsá country haúsá nation àbí kílẹ̀ fẹ́ pé yorùbá nation yorùbá country yorùbá country haúsá country igbo land biafra country youth wọn máa rúlù gbogbo àwọn jẹgúdú jọdá àgbàlagbà tó wà bẹ́ẹ̀ á gbà wọn sẹ́gbẹ́ kan kí lẹ fẹ́ ká tún ṣe fún yín tẹ̀ sí fẹ́ a fún yín ní ọ̀wọ̀ yín a fi ìjọba yín lẹ̀ fún yín a sì ẹ̀tọ́ yín fún yín a pè pọ̀ pé wà a dìbò fún yín kí ló kù tẹ́ tún fẹ́ ju pé kẹ́ máa sí wá bí ẹrú lọ àwa tá a tẹ̀ka fún yín tẹ́ fi débẹ̀ nílé àwa iná la máa tẹ̀ka fún yín tẹ́ máa fi jáde ẹ̀yin ọmọ ìyá tèmi èmi ń pàkíyèsí ẹ̀sìn ní wákàtí àti ọ̀wọ̀ yìí ronú kó jí kó má sùn ẹ pariwo ẹ kíbò sí wọn gbúdọ̀ yá owó kankan mọ́ o 1.2 billion tí Buhari fẹ́ lọ yá ẹ̀ wọn gbúdọ̀ rí yá o àfààyè sí mọ́ kò sí nǹkan tó jọ kò possible kó lóun tó fẹ́ lọ yá owó níbi kankan fún wa ládùúgbò owó tó ti yá sẹ́yìn wá kó tún lóun fẹ́ lọ yá owó mi ṣé gbogbo nǹkan tá a ní ṣe kò tí tó wa ni gbogbo owó tá a ní ti tó nàún àwọn nǹkan tá a ní ti tó nàún kí ló ṣẹlẹ̀ gangan. May God punish all APC and PDP who refuse to speak out against the financial àwọn náà rúlù wa APC àti PDP àwọn méjèèjì tán rúlù nàìjíríà nìyẹn bẹ́tà ká divide nàìjíríà ẹ̀ èmi ò mọ̀ bóyá ogun wà nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yorùbá nation kíkálukú wa dúró ẹ pín wa kí Biafra lọ lọ́tọ̀ kí yorùbá lọ lọ́tọ̀ kí gbogbo wa lọ lọ́tọ̀ torí kò lè wẹ́ẹ̀kì àwọn tá à ń dúró dè wọ́n ti fẹ́ bà tiwa jẹ́ ṣe náà ń gba owó ńláńláńláńlá lọ yá níbikíbi ẹ sọ fún mi pé àwọn owó ìdàbọ̀ náà kò sí owó tó ń gbà lọ́wọ́ Sani Abacha ibo ni wọ́n kówó yẹn sí lówó tí wọ́n gbà lọ́wọ́ Sani Abacha ibo ni wọ́n kó àwọn owó yẹn sí àárín kankan gbogbo àwọn owó tí wọ́n gbà lọ́wọ́ Dansiani owó tó ń gbà lọ́wọ́ ẹ̀ bolówà àárí èyí tí wọ́n bá nínú ilé ní Ìkòyí èyí tí wọ́n rì mọ́nú sàárè tí wọ́n rì mọ́nú Burial Ground eléyìí tí wọ́n rí nínú ilé ńkọ́ gbogbo àwọn owó inú pósí ńkọ́ ẹ dákun ìbolówó ìwà ìbolówó àwọn owó tó wà nínú underground tí wọ́n bá nínú gbó gbogbo àwọn mọ́tò tí wọ́n bá nínú gbóńjó ni tí wọ́n ti bọ igbó lé lórí ẹ dákun bo làwọn owó ìwà bó ní gbogbo àwọn nǹkan ìwà even Evan kidnappers yẹn tí wọ́n mú lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ àwọn properties tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ibo ni wọ́n kó owó yẹn sí ibo ni wọ́n àwọn owó tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ àwọn ilé ẹ̀tàn náà tà ní South Africa bó ṣe tóbi tó ẹ dákun kí ni wọ́n fi àwọn owó ìṣe kí ni wọ́n fi gbogbo àwọn owó ìṣe gbogbo àwọn owó tí wọ́n gbà lọ́wọ́ wọn pápátá kí ni wọ́n fi ṣe sẹ́rí kí ní kan tẹ́mi kan máa sọ fún yín ni pé 2023 2022 ogun bọ̀ wá ni tó bá wá lóun dúró di 2023 tó máa fún ẹ ní owó tó bá máa fi owó wọlé pé torí owó tán bá fún torí àwọn change slippers tí wọ́n pín lóńdó àwọn ludos tí wọ́n pín tẹ̀fi fóòtì fún wọn ìyá rí ó jẹ́yìn fọdún 4 tó bá ta ìgbésí ayé ògo rẹ̀ nítorí 20 naira tó bá ta nítorí 5,000 naira nítorí ludo tí ò ní tú ẹ àti slippers tí wọ́n fọ pẹ̀lú ẹta ludo ó máa di ẹ fún 5 years èmi ò bá ní kẹjẹ ká divide Nigeria ò lè wẹ́ẹ̀kì mọ́ God bless Nigeria o God bless my Yoruba nation bẹ́ẹ̀ ni God bless Yoruba nation bí ṣe máa pè látòní lọ nìyẹn God bless my country that is Yoruba nation Yoruba country God bless you my country not Nigeria torí Nigeria yẹn ẹ ti fọ́jú ẹ̀ pọ̀ ẹ ti sọ Nigeria di inú ilé ara yín ẹ ti sọ orílẹ̀-èdè Nigeria di inú pálọ̀ yín àti inú yàrá yín àti inú ẹbí yín tẹ́ẹ̀kan rúdù tẹ́ pé tẹ́ bá fẹ́ nínú ẹbí yín owó tẹ́ bá fẹ́ kán pín fún inú ẹbí yín lẹ̀ ń pín fún wọn oúnjẹ tẹ́ bá fẹ́ kọ́ka àwọn grandfather yín grandma yín lẹ̀ ń pín fún wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe wá lórílẹ̀-èdè Nigeria nìyẹn kò dẹ̀ lè wẹ́ẹ̀ ẹ̀ lè sọ oyè yìí di oyè lé bàbá yín tó jẹ́ pé àwọn ọmọ yín náà lẹ́ máa fi síbẹ̀ ẹ ti sọ di orílẹ̀-èdè yín náà ẹ ti sọ orílẹ̀-èdè Nigeria yìí ẹ ti sọ di inú ẹbí yín ẹ ti sọ di family kan
tó jẹ́ pé nǹkan tẹ́ bá fẹ́ kó wọnú ẹbí yín kan, oúnjẹ tẹ́ bá fẹ́ kó fẹ́ grandma yín, oúnjẹ tẹ́ bá fẹ́ kó fún grandfather yín, àwọn àbúrò yín tẹ́ bá fẹ́ kó kàn wọ́n ni ó kàn wọ́n. Ẹ bá má ṣe sínú village yín kò kàn yín, ṣùgbọ́n fún díẹ̀ yìí kó ní kálukú pín gàrí ẹ̀. Ẹ jẹ́ kí wọ́n separate wa, ẹ divide wa. Ara ni àwọn èèyàn lókè òkun, ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ ìyà tí wọ́n lè wá sí inú ilé yẹn. It is a big disgrace to Nigeria for borrowing money from Brazil. It's a big disgrace, my brothers. Moses Olagoju, big disgrace gidi, original disgrace ni ìlú tó tóbi tá ní 2 billion population, lórí èèyàn 2 billion 200 gari 200 million tẹ́lẹ̀ ayé yìí bàjẹ́ Ọlọ́run gbọ́ 200 fáwọn tí ò tó yín. Population 36 states lá ní lórílẹ̀-èdè Nàìjíríà, 36 states tí gómìnà kan dẹ́wà bẹ́ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ wá tún lọ lè yáwó 24. The population of Egypt 24 ní àwọn 150 ní wọ́n 150,000. Population ti Egypt lánàá àwọn local government tó wà bẹ́ẹ̀ 24. Èyí dẹ̀ ní 36. Wọ́n dẹ̀ ní làákàyè náà, wọ́n da omi, wọ́n da everything, omi wọ́n wà títì. Wọ́n dẹ̀ tún ti ṣe wọ́n tún ní àwọn freezer lẹ́sẹ̀ títì tó tún máa gbé síbi àwọn water dispenser. Àwọn water dispenser tó yẹ pé wọ́n tún máa tún faná sí, tó yẹ pé wọ́n tún lọ sí àwọn yẹn ní àgbélẹ̀rọ tí ìṣerú ilé tán máa ń gbé sínú ilé yẹn tó dó ní ńlá. Àwọn onímọ̀ tí wọ́n máa fi páànù ṣe, wọ́n ti faná sínú ẹ̀ because iná tí wọ́n wà everywhere ni. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ omi tútù lẹ́sẹ̀ títì ó wà ńbẹ̀, bẹ́ẹ̀ bá fẹ́ mọ omi gbígbóná ó wà ńbẹ̀. Wọ́n tó bá lè mú omi àbúrẹ́rẹ́ ju ilé tán tà lọ bí omi inú òkè. Ẹ wá ronú, kò sí street kankan tẹ́ ẹ máa dé tẹ̀ ní bá rú omi báyìí ní gbogbo àdúgbò. Kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè wa. Omi gan ká tó rómi pọn gan ogún la máa là. Omi òjò lọ́lọ́run fi ń gbé wa lárugẹ. Omi kànga mi bẹ́ẹ̀ tó bá dìgbẹ̀rún báyìí a máa wá omi kiri ni, a máa wá omi káàkiri ni. Tó yẹ kí bọ́ ò wà níwájú ilé sí ilé, ó yẹ kí omi wà ní inú ilé kọ̀ọ̀kan ní àdúgbò kọ̀ọ̀kan gan. Omi tó yẹ kán gbé sínú àdúgbò yẹn kò yẹ kó níye náà, kò yẹ kí tap water wà ní. Àwọn tap water yẹ kó wà ní àdúgbò kọ̀ọ̀kan ni, ní sọ̀rí inú ilé kọ̀ọ̀kan, street kọ̀ọ̀kan ní àdúgbò yẹn, street kọ̀ọ̀kan yẹ kó ní ni. Ẹ wá ń fìyà jẹ wá, tán bá tún fẹ́ ta omi, tán bá tún fẹ́ fi omi nínú ilé lẹ́kọ̀ọ́, owó ni wọ́n tún fi ń ra omi. Láwọn tó bá tún ṣe tap water yẹn sínú ilé wọn, omi ó lẹ́tù fi lọ máa rà á ní omi tó yẹ pọ̀ fẹ́ ni Ọlọ́run fún ẹni kálukú wa. Ẹ tún sọ omi di owó, omi yẹn wọ́n tún máa rà á ni, wọ́n tún ra omi ni. Iye tó bá fẹ́ rà pocket tó fẹ́ rà owó ìní nígbà tí ò bá sí. Tí n bá lọ ní títì ní ìsìn, tí n bá fẹsẹ̀ nínú títì, tí n bá ṣí omi mo lè ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ mi, kí náà fẹ́ ṣe fún mi, kò sí nǹkan kan. Omi ṣòfò lọ ni, ibi nǹkan máa ṣòfò. Omi wọn dẹ̀ ní Sudan, wọ́n ti fún ní Sudan, omi Sudan náà ń lò. Ká máa lómi tiwa ní Kanjidan tó ń rọ́ dànù tó yẹ kẹ́ fi produce iná fún wa, ẹ lè fi fún wa níná. Ẹ wá lẹ̀ lọ ya owó, ẹ lọ ya owó kí lẹ̀ lọ ya, ẹ lọ ya owó wa, ẹ lọ ya owó. Ẹ ní làákàyè o. The borrow money in China is not yet started, àbí sorted. Why borrow money? All about borrowing money to share. Wọ́n já owó yìí láti share rẹ̀ ní ìyá mi. Wọ́n gbà, wọ́n dẹ̀ ń pín. Torí kò sí kankan tán ṣe. Honestly speaking, Nigeria will not better anymore unless we want to deceive. Okay, unless to deceive each other. Bẹ́ẹ̀ ni kò lè ní ìtumọ̀ mọ́. A kàn máa tanra wa ni. Nǹkan sọ nìyẹn. Wọ́n ní lóòtítọ́, honestly speaking, lóòtítọ́ Nàìjíríà kò lè dá mọ́. Báwọn ṣe sọ, wọ́n ní kò lè dá mọ́ àyàfi tá bá kàn tanra wa lókù. Unless you want to deceive each other, a kàn fẹ́ máa tanra wa. Bí kí ló fẹ́ máa tanra wa fún? Wọ́n lọ yáwó, wọ́n ń pín lára wọn, wọ́n ayélé. Gbogbo ilé ìtàn ti yẹ látẹ̀yìnwá kí náà fi ṣe. Sọ fún mi, kí ni nǹkan tán fi ń ṣe? Yóò dá fún ọ kójó Nurudeen àbí nǹkan Nurudeen. Kí náà fi owó yẹn ṣe? Sọ fún mi náà. Àwọn owó tí wọ́n yá kí náà fi ń ṣe? Nothing. Nada. Gbogbo owó tí wọ́n fi ń gbà kí náà fi ń ṣe? Wọ́n ń kó sílé, wọ́n pín fún láàrin ara